ọjọ́ ti rí ẹ kú dédé ń bẹ̀ ń wò ṣàlàfíà náà làbá yín níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí níbi tá a ti kì í wípé ẹ kú ojúmọ́ ọmọ ẹ tún kú ojúmọ́ rè lónìí òní ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún 2017 ọ̀nà láwà yìí níbi tá a ti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láti kì í yẹn ní United Kingdom nílùú London níbẹ̀ náà láwà yìí tá a ti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe mọ́ kí gbogbo yín wípé ẹ kú lé níbẹ̀ ń lò ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ kọ́lọ́run ọba kó jẹ́ kó san gbogbo wa. mo tún ti dé tìkẹ́tìkẹ́tà láàfíà sí gbogbo etí ìgbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nínú ilé adúgbòlówó ọlọ́run ọba mi òkè ọba mi ilẹ̀ ọba mi àárín ọlọ́wọ́ gbogbo ọtí yọmọ rẹ̀ nú ọ̀fìn arúgbó orí ìtẹ́ ọba mi asọ̀rọ̀ dáyọ̀ gbẹngbẹ̀lẹ́kú gbẹ̀ndàbí ó gbẹ̀wú ọ̀rọ̀ gbọ́dọ̀gàn ọlọ́run ọba mi náà ní jẹ́bẹ̀ àtúmọ̀pẹ́ tòníwá àti ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fórí ọ̀fẹ́ tó tún fún wa lónìí láti ti wà láyé wà láàyè láti ti wà lókè ẹ̀pẹ̀ tẹ̀ tún gbọ́ wa ketekete nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tẹ̀ ti ń gbọ́ wa tẹ̀ ti ń wò wá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ́ omi náà ni mò ń kí yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn là lọ́ní presenter yín náà rẹ́ àsọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rẹ́ ti pàṣíwájú ń bàbá mo tún ti dé pẹ̀lú lédè mi pẹ̀lú òdùn mi mo ti dé pẹ̀lú gbogbo ara mi nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò lónìí àtúnjọ gbádùn ara wa bẹ́ẹ̀ bóbi ti ń gbádùn sìgá ẹyẹ ṣáà wá nǹkan fìdílé nǹkan ká tún jọ gbádùn ètò tòní ọlọ́wọ́n ọba mi náà là ń fi gbogbo òyìn fún torí pé bí ò bá títọ́ ọlọ́wọ́n ọba kí la jẹ́ kí la já mọ́ ọlọ́wọ́n ọba mi náà ní fún wa lórí ọ̀fẹ́ tá a fi ń dún ti fi ń dùn ti gbogbo ẹ̀ ti gbọ́ngbọ́n ti fi ń kàn sí tẹ́yìn náà fi ń gbọ́ wa nínú ilé mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ happy weekend to you all my beautiful fans all over the world ẹ káàbọ̀ sórí ètò lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwa yóò ta tó ti mú gbogbo ẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ mọ̀ wẹ́wọ́ ẹ mọ̀ ti ìfojú ọ̀nà náà ẹyẹ ṣáà mọ̀ bá ń bọ̀ náà ẹ mọ̀ bá ń bẹ́tò yìí bọ̀ torí pé ẹni tó bá lọ báyìí náà ló bá kú. wá lára kọ́lọ́hún jẹ́ ká lẹ̀ wá kó sàn wájú òwúrọ̀ lọ bẹ́ẹ̀ bá rẹ́ni tó ti lọ gbogbo ìgbésí ayé rẹ̀ tó ti lò ó mọ́ tàárọ̀ ẹ rí pé irú wọn ni mò ń tàràkà lọ́jọ́ alẹ́ kọ́lọ́hún ọba kó mọ̀ ṣe tèmi àti yín bẹ́ẹ̀ orúkọ ọlọ́hún ọba náà ni mo fi kí gbogbo yín gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àlejò pátápátá gbogbo yín náà ni mo kí káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo yín lọ́ba lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ lọ́kùnrin lóbìnrin lónílé lálejò pátápátá náà ni mo kí láìdẹ́nì kankan sí mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa nínú ilé mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ sí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀yin tẹ̀ ń bẹ níwájú ẹ̀yin tẹ̀ ń bọ̀ lẹ́yìn àtẹ̀yin tá a jọ jẹ́rọ̀ pátápátá náà ni mo kí o èmi ọmọ yín náà rẹ̀ àpèdè ara àpèdè fògè rábàbàjọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni mí ti sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń ṣe lójoojúmọ́ èmi náà kọ́ ọlọ́run ọba náà ni mélòó lára mi àbẹ́ẹ̀rí nǹkan mélòó lára mi àfi kí n ṣàmọ́ dúpẹ́ torí pé ìbílẹ̀ gangan náà làwọn eléyìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning tẹ́ bá ti download tuning sórí fóònù yín lórí play store àbí apple store ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ń bẹ̀ lórí facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí page wa ìbílẹ̀ rédíò UK ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ náà lẹ́sìn máa wò wá ẹ nílé agbára bí gbogbo ẹ ṣe ń lọ bí ṣe ń dún tó ń dùn gbogbo ẹ náà lẹ́mọ̀ rí tẹ́sì tún mọ́ wò wá iléeṣẹ́ wa náà láwà yìí abala lágbo fàájì náà láwà yìí abala Fàájì Unlimited níbẹ̀ náà láwà yìí níbi tá a ti máa ń kíra wa pé báwo ló ṣe ń lọ báwo ni wíkẹ̀ndì yín ẹ̀yin náà já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ tí yín báwo ló pin ọ̀sẹ̀ tí yín níbo lè tó yín ka yín mọ́ báwo lọ́wọ́ jà ẹ̀ ló ṣe ń ròlù lọ́dọ̀ tí yín ẹ̀yẹ ṣàkan máa já mi sí ẹgbẹ́ sí mi létí lábala Fàájì Unlimited níbẹ̀ láti máa ń kíra wa kú òpin ọ̀sẹ̀ aláǹfààní láti kí àwọn èèyàn wa aláǹfààní láti béèrè fún orin tá a bá fẹ́ abala kejì lórí ètò yìí náà ni abala òṣèré ìlú mọ̀ká níbi tá a ti máa ń gba àlejò lórí ètò mo lérò pé gbogbo ẹ̀ náà ló yé yín yékéyéké lórí ètò yìí àmọ́ ká tó bọ́ sí abala òṣèré ìlú mọ̀ká àwọn tẹ́yìn bá fẹ́ kí bóyá ẹ tiẹ̀ fẹ́
kí èèyàn yín ni abẹ́ ẹ fẹ́ orin kaba yín play lórí ètò yín náà ní abala àkọ́kọ́ labala Fàájì Unlimited ẹ̀yin ẹ fi ṣọwọ́ sí wa àbáyíká ìfìránṣẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa nínú ilé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí Facebook ẹ̀yin ṣáà bá wa share ẹ bá wa share fídíò yìí ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín pé tó káwọn náà kí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò kájọ róòlù gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo ẹ̀ kójọ mọ́ ọdún Benjamin Awodiran mo kí yín òun ní Ìyá Ìbàdàn well done watching live from USA ẹ ṣé gan ni bàbá mi o ẹ ní dààmú ẹ ní pínyìn kí o brother mi Vini ọmọ ìyá Jésù wọ́n ní good morning Ìyá Ìbàdàn longest time and happy weekend àbí brother mi kí ló dé dé ó tó jẹ́ mẹ́ta o Olúṣọ̀gá Matthew Eniola wọ́n ní ẹ káàbọ̀ Ìyá Ìbàdàn limited flying higher one love o àwọn happy dem gang nìyẹn àwọn tèmi lólúyọ̀lé Prince Olaniyi Alade Gold wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Ìyá Ìbàdàn Ọlá Rasheed wọ́n ní hello Ìyá Ìbàdàn ẹ̀kú ètò ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí lónìí gbogbo ẹ̀yin ọmọ oṣù November gbogbo ẹ̀yin tí ẹ ṣọjọ́ òbí yín lánàá tí ẹ ṣe lẹ́yìn ẹ̀yin tẹ́ tún ṣe lọ́la mo kí gbogbo yín pátápátá wípé lágbára Ọlọ́run ìgbà ọdún kan náà ni ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Èdùmàrè nínú owó nínú ọmọ nínú àìkú tí ṣe baálé ọrọ̀ bẹ́ẹ̀ náà bá ti ń wò wá ẹ máa bá wa share fídíò yìí ẹ pa àwọn èèyàn yín sórí ètò pé ká tún jọjọ gbádùn ètò tòní ètò bábẹ ètò tí ń lọ níwájú táwọn yòókù wọ gẹrẹgẹ tẹ̀lé lẹ́yìn ètò Fàájì Unlimited lábala òṣèré níbẹ̀ náà la wà yìí Kenny Adéwọlé wọ́n ní good afternoon ma o ẹ ṣeun bàbá mi ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta àṣàlàáfíà náà lẹ́wà mo kí gbogbo ẹ̀yin oníyàwó ẹni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèyàwó lẹ́ni mo kí gbogbo yín bẹ́ẹ̀ ni mo kí àwọn tèmi gangan wọ́n ṣègbéyàwó lónìí Tolúlọpẹ́ àti Olúwafẹ́mi ẹni náà ní ọjọ́ ìgbéyàwó wọn Ìyá Ìbàdàn náà ní ó gbóhùn sókè fẹ́rẹ́fẹ́ ń bẹ̀ lẹ́ni ibẹ̀ náà látún ti sọ̀rọ̀ látún ti gbóhùn òkè lágbára Ọlọ́run Tolúlọpẹ́ àti Olúwafẹ́mi ẹ ó lora yín gbọ́ ìyàwó ẹni yóò san ẹ mọ̀ sí lágbára lọ́dọ̀ Ọlọ́run láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin náà bá wa share fídíò yìí tẹ́ bá ti ń gbà wá tẹ́ ń gbádùn wa nínú ilé mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò lábala Fàájì Unlimited náà la wà yìí bẹ́ẹ̀ náà bá fẹ́ kí àwọn èèyàn yín ẹ fi ránṣẹ́ ẹ fẹ́ orin tẹ́ ẹ fẹ́ ni ẹ fi ránṣẹ́ àbáyín kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ mọ̀ pé níbẹ̀ náà láti máa ń gbádùn ara gbogbo ẹ̀yin tèmi ẹ gbórí wọlé ẹ̀yin aláyé 50 aláyé 60 aláyé 70 ẹ̀yin aláyé 90s gan ẹ̀yin gan má gbẹ̀yìn gbogbo ẹ̀yin aláyé 19 tó ti pẹ́ àwọn ti Pentagon gan wọn gbẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo akọgbórí wọlé lórí ètò lónìí kájọ jẹ̀gbádùn ètò tòní mò ń bọ̀ náà. àlùbọ́sà tí ń fepo sí ẹjọ́ ẹ̀mí tí ò jáde ẹ̀mí yẹpẹrẹ ni bẹ́ẹ̀ bá rẹ́ni tí ń pa gíọ́gíọ́ tó lówó lọ́wọ́ tó wá ń pa gíọ́gíọ́ ẹ̀ sọ fúnrú wọn wípé kò sẹ́ni tó kówó rọ ọ̀run àwọn tí ń sin wọ́n gan tí ń kówó bẹ̀ àárín òru làwọn ọmọ owó bẹ̀ wọ́n débẹ̀ báyìí ní ẹ̀wù kínní ẹ̀dá ní jẹ́ kí ẹni tí ń gbénu mọ́tò tí ń fi sí ganú jíìpù wà láì nígbà táwọn ọmọ eriwo tí ń débẹ̀ lọ́wọ́ òru báyìí wọ́n wọ́ bàbá wọn ya wọ́ bàbá ẹgbẹ́ kan wọ́n gbé jíìpù wọn kó gbogbo owó ẹ dákun ẹjọ́ ọba àbálówó ẹja ṣe fàájì ara wa ká gbádùn ara wa torí pé ìdùnnú náà ló ń jẹ àgbà. àní tó ń bá ràn ọ́ ìgbésí ayé ẹ kó sọ pé kò nílò ìyá rí bá ti ṣe máa ń lọ pẹ́ta. Ayọ̀dé Adébáyọ̀ Báyọ̀ ọkọ̀ lára tó bẹ́ ní Island aláṣẹ ẹtìdé ẹ̀bá rẹ̀ ẹ̀gbọ́n ayọ̀ nílé ọmọ ṣọ́bọ̀ mi ọkọ̀ tí ní bẹ́ ọdún Káyọ̀dé ọmọ Olúṣadé ọkọ̀ títí bẹ́ẹ̀ni àgbọ̀sálà ọ̀wọ̀ ṣe é ṣàdé àbúkọ́lá jẹ́
báṣọ mu tí gbogbo ẹ̀ ti ń dùn tó ń dún ẹ ṣeun ìyá mi Búsàrí mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Kẹ́ni Adéwọlé wọ́n ní ìyá Ìbàdàn special ìyá mi Búsàrí wọ́n ní well done mam ẹ ṣé gan Adigun Adéníkẹ́ Fápọ̀hùndà mo kí gbogbo yín o wọ́n ní nice one ìyá Ìbàdàn right on ẹ ṣeun mo kí gbogbo yín pátápátá sórí ètò pé ẹ káàbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn èèyàn yín ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ àbáyín ká á sì bá yín kíyàn lórí ètò yìí lágbára lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sì fẹ́ orin lórí ètò yìí ní abala fàájì unlimited tá a wà yìí tẹ́ bá wojú aago yín ẹ rí wípé aago kan náà ló kù ṣẹ́jú mẹ́wàá ní kété tí aago kan bá ti ré kọjá náà ni wọ́n gbé àlejò mi wọlé àmọ́ ká tó gbé àlejò mi wọlé ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà ẹ jẹ́ kí n sáré róòlù ẹ̀ lókè lọ́nà kálejò mi ní kété tí aago kan bá ti wọlé náà lálejò mi ó gbórí wọlé. Wo bí mo ti dà láyọ̀ wo bí mo ti dà ṣẹ́gun bàbá ti fún mi láyọ̀ tó pọ̀ kí ló wí wo bí mo ti dà ṣẹ́gun mo ti dà ṣẹ́gun wo bí mo ti dà láyọ̀. Godfather Music Incorporated, GMI, in conjunction with Topotech Entertainment, the Prime Minister, cordially invites you to Ayo Orinwogunye AY Inspiration official album launch party at the Redemption Hall, 37 to 39, Peckham High Street, Peckham, London SE15 5AB. Date, Friday, 1st of December 2017. Time, 9 p.m. to 3 a.m. No African time place. Special guest artists include all top-class UK-based musicians. Admission is free, so be there. For info, contact Godfather on 07949630078. Topotech on 07403-032-871. AY Inspiration on 07450-221-406. G-Money on 07572-525-490. This event is powered by Godfather Music, GMI, Topotech Entertainment, and JP Blessings Films and Records Limited. Be there or be square. Bàbá ti fún mi láyọ̀ tó pọ̀ kí ló wí wo bí mo ti dà ṣẹ́gun mo ti dà ṣẹ́gun wo bí mo ti dà láyọ̀ wo bí mo ti dà ṣẹ́gun bàbá ti fún mi láyọ̀ tó pọ̀ wọ́n wò mí èmi ṣá ti dà ṣẹ́gun wò mí náà èmi ṣá ti dà láyọ̀ Ọlọ́run ló fún mi láyọ̀ tó pọ̀ o lójú àmọ́ mi ṣe mí wàá wò mí èmi ṣá ti dà ṣẹ́gun yẹ́yẹ́ bàbá ti fún mi láyọ̀ tó pọ̀ o a ní kí ló wí wo bí mo ti dà ṣẹ́gun mo ti dà ṣẹ́gun wo bí mo ti dà láyọ̀ wo bí mo ti dà ṣẹ́gun. Ẹ̀wà báwájú, ẹ̀wà báwájú, gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ̀hóyè Elegant Women Association máa fi tìfẹ́tìfẹ́ pè gbogbo wa síbi àjọ̀dún ẹgbẹ́ ọdún kan èyí tá a fẹ́ ṣe ní ọjọ́ Sátidé ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2017 Saturday the 4th of November 2017 òun náà ni ayẹyẹ ẹgbẹ́ wa tá a ti tà sílẹ̀ ayẹyẹ ọdún kan níbi tí ó ti wáyé ní Lambert Pier Albert Embankment London SC1 7SG London SC1 7SG níbẹ̀ náà ni ó ti wáyé o lórí omi gangan níbẹ̀ náà là ń lọ níbi tí ayẹyẹ yìí ó ti wáyé aago 6 àbọ̀ ìrọ̀lẹ́ títí di aago 10 alẹ́ ní ìgbàlejò náà yóò wáyé aago 6 àbọ̀ títí di aago 10 time 6:30 to 10 p.m. òun náà ni ayẹyẹ yóò wáyé o no African time ẹ jẹ́ kí gbogbo wa kátúyáyá káwá bá gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ̀hóyè Elegant Women Association káwá bá wọn yọ ayọ̀ ọdún kan tí wọ́n ti dá ẹgbẹ́ wọn sílẹ̀ gbogbo yín pátápátá náà là ń pè ó àwọn màmá wa nínú Olúwa Reverend Pastor Mother Prophetess Abímbọ́lá Àjàyí àwọn náà wà níkàlẹ̀ níjọ́ náà àwọn náà ni màmá wa nínú Olúwa wọ́n wà níkàlẹ̀ níjọ́ náà gbogbo yín pátápátá náà là ń pè ó wípé kẹwà bá wa yọ ayọ̀ ọdún kan 1st year anniversary tá a ti dá ẹgbẹ́ Ìfẹ̀hóyè Elegant Women Association sílẹ̀ ẹ̀wà bá wa dúpẹ́ níbi tútù
ti wáyé òun náà ní Lambeth Pierre Albert Embankment London SC1 7SG London SC1 7SG aago 6 àbọ̀ ìrọ̀lẹ́ òun náà ni a bẹ̀rẹ̀ sí ní wọnú ọkọ̀ ojú omi yìí títí di aago 9 alẹ́ tí àríyá náà tí ó fi wá sí òpin. Ẹ jẹ́ kí gbogbo wa kàtúnyáyá káwa bá gbogbo ọmọ ẹgbẹ́ Ifẹ̀ Oyè Elegant Women Association káwa bá wọn yọ ayọ̀ ọdún kan èyí tó ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. Àwọn olórin wa DJ wọ́n wà níkàlẹ̀ níjọ́ náà láti kọ̀rọ̀ sí wa níbàdí fún gbogbo ìbéèrè wa. A lè pè sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07412670722 tàbí 07853146930 náà ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a lè pè sí. Olùkéde announcer Lady Bùsáyọ̀ Àwòṣìyàn fún gbogbo ìgbẹ́ pátápátá a máa retí ní o ẹ ṣé. Èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré níbẹ̀ náà láwa yìí ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ káàbọ̀ sórí ètò Ájì Àtàwà Kálítù Yekin wọ́n ní happy weekend ìyá Àbàdàn wọ́n ní please play King Sunny Adé for my son's birthday appreciation ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin náà ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share mo sì lọ́wọ́ àwọn tèmi Adébáyọ̀ Adélànwá mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé gbogbo ẹ̀yin silent listener wa pátápátá gbogbo yín pátápátá náà la kí lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí ní kété tí aago kan bá ti lù torí kọjá báyìí náà ni wọ́n gba àlejò mi ìyá mi Àjíà wọ́n ní àwọn fẹ́ King Sunny Adé fún ọmọ wọn tí ó ń ṣọjọ́ ìbí lẹ́ni pé appreciation gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí lẹ́ni àti kí gbogbo yín ò lágbára Ọlọ́run ìgbà ọdún kan náà ni láṣẹ Èdùmàrè gbogbo èyí tó kù náà ayé yín ẹ ò nílò nínú ẹkún àti nínú òṣè ò lágbára Ọlọ́run lórí ètò náà láwà yìí Fàájì Unlimited àti lábala òṣèré pẹ̀lú èmi ọmọ yín Ìyá Ìbàdàn náà níbẹ̀ ní orí ètò ẹ jẹ́ ká jọ gbádùn ètò tòní appreciation òun náà ni wọ́n láwọn fẹ́ ìyẹn King Sunny Adé orí ètò náà láwà yìí ò gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé àlejò mi wọ́n ti wà ní kàlẹ́ńbì yìí ní ràbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fi mọ́ mọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ ti ń wojú ọ̀nà wípé àlejò wa ti wà ń bì yìí ẹ mọ́ mi kàn àlejò wa wọ́n ti wà ní kàlẹ́ńbì Ọlọ́run òní náà lóní jẹ́ ẹni abẹ lọ́wọ́ nǹkan gbé nǹkan àánú lónìí a sì jọ gbádùn ẹ̀ náà ni a jọ gbádùn ètò yìí King Sunny Adé appreciation òun náà ni wọ́n ní àwọn fẹ́ mú bọ̀ náà. Ọmọ láìdé ẹ̀ ń kórè gbogbo wá sí ilé. Ẹ̀gbọ́n mi bá yọ fẹ́ o. Ẹ̀gbọ́n mi bá yọ fẹ́. Ọkọ lára dé ti dá. Ọkọ lára dé ti dé. Tí wọ́n lọ mọ wọn ní Jésù o. Ìdílé àjọ̀dún gbòòrò. Mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín báwo ni wíkẹ̀ndì yín ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́gẹ́ mi náà mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ló ṣe ń lọ lágbègbè tí yín báwo ni wíkẹ̀ndì yín inú ilé lè tó yín bá yín ni àbóbá yín ní ìrìn àjò abẹ́yìn tí ẹ̀ ń bẹ nínú ilé ẹ̀yin wà lẹ́nu iṣẹ́ ni níbikíbi tẹ́ ẹ bá wà lórí ètò yìí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ tí ẹ ti rí pé ilé agbára náà lèmi wà yìí níbi tí gbogbo ẹ̀ tó ti ń ròlù pọ̀ mọ́ra wọn ẹ̀yin náà já mi sí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín. Appreciation, mo dúpẹ́ oníbu ọ̀rẹ́ bàbá bọ́ bá mi. Appreciation.
tọmọ wọn ṣọjọ́ òbí lẹ́ni eléyìí òun náà ni fún ọmọ lọ́jọ́ òbí kọ́lọ́hún kó jẹ́ kí ọmọ náà kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣọjọ́ òbí lẹ́ni kí ọlọ́run ọba kó jẹ́ kí gbogbo wa ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. Evangelist Peter Adékọ́lá ẹ̀ka àbọ̀ sórí ètò wọn ni ẹ̀kú ètò ìyá wa ọ̀yẹ́kú iṣẹ́ olúwa God bless you. Sami ìbùkún olúwa dáadáa wọn ni you didn't read or play my own request o ìyá àbàdàn there is God ẹ má bínú omi ò mọ búsàrí ọmọlára Ghaniyat wọn ni well done ma. Kí ni music tẹ́ fẹ́ Sami ìbùkún olúwa ẹ bá mi tún tẹ̀ jáde ẹ má bínú ẹ mọ̀ pé kọ́mẹ̀ntì yẹn máa ń rò sókè ni Sami ìbùkún olúwa ẹ tún bá mi fi orin yín yẹn ẹ bá mi fi ránṣẹ́ padà ẹ bá mi fi ránṣẹ́ padà ẹ bá mi fi ránṣẹ́. Kọjá ìṣẹ́jú kan láàrin ìṣẹ́jú márùn-ún àlejò mi wọn ò wọlé sórí ètò. Mo ti sọ fún yín pé lábala òṣèré níbẹ̀ náà láti máa ń gba àwọn òṣèré ìlú mọ́ká. Olúṣọ̀gá Matthew wọ́n ní presently everything is going well. Wọ́n ní I'm chilling with my mother-in-law and my family as well. Wọ́n ní we also give thanks to Almighty God for the successful wedding of my wife's twin sister on Thursday. Abẹ́ẹ̀rí nǹkan tó ọlọ́wọ́ bá a jẹ́ kí ẹ̀yin ìyàwó mọ ẹni kọ́ mọ bẹ́ẹ̀ ni o. Wọ́n ní our listening on Ìyá Ìbàdàn Ìbílẹ̀ Radio forever. May the Almighty God continue blessing you all more and more. Amen. I want you to play me Money by Adekunle Gold to all our fans. Caroline Okoji, hello my sister, happy weekend to you. Oni Ekweto ma. Brother Miola Unif, oni God bless us in Ondo, nice one. Ìyá Ìbàdàn gbogbo ẹ̀yin Ondo, ẹ̀yin Kimogun, ọmọ nílà méjì, ọmọ abúlà méjì ṣoge, mo kí yín o. One okay, ma, just joking. I asked for any track of Orlando or Ebenezer Obey. Thanks and God bless. So, ẹ ṣé gan ni mo dúpẹ́, ẹ ṣé gan ni mo dúpẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Appreciation. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run náà ní gbogbo yìí yẹ fún Orlando Ọ̀wọ̀rẹ́ láàrin ìṣẹ́jú kan kálejò ní ó tó mọ̀ bọ̀. Ìgbádùn tí náà ní gbìyànjú tí wá. Ọkọ mi ní ọba ọ̀run wọn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ̀dáwó sàn dáadáa tálábà máa yìnbí rẹ̀ ẹ̀yin Olúwa ní Olúwa ní ọba àìní pẹ̀kun. Àmójúbú tí kò lè dìde ìbànújẹ́ orí ẹ̀mí mi ìwọ ló gbé mi wáṣàpù ayọ̀ Olúwa ṣeun tó kéré ti jẹ́ mi.
pé ẹ gbádùn orin Orlando wọ̀nyí mo nígbàgbọ́ pé ẹ gbádùn ẹ̀ lórí ètò náà láwa yìí Mr. Olúṣọ̀gá Adékúnlé mọ́nì náà lélẹ́yìí. Plenty money for my house, yo. No recession for where you dey. Oluwa visit me, I dey wait yo. Àlejò lówó mo ti mọ̀ tẹ́lẹ̀ o. Ẹ fún mi lówó mi ò ní ayọ̀ káyọ̀. Baba bless me o, I no go stingy o. Try me make you see, I no go waste time. Money. Orin eléyìí náà ni màá fi gbé àlejò mi wọlé sórí ètò. Àlejò mi ti wà ní kàlẹ́ńbì yìí. Kálejò mi ọ̀rọ̀ àmọ́ wọlé bọ̀. Ní ni wọ́n bá wọlé lónìí. I dey do my best every day. I pray make it hard up, Baba. I don't want to see you jọ̀wọ́ mo bẹ̀bẹ̀. Ó pé kó pọ̀ àyè mo bẹ̀bẹ̀. Torí lẹ́bìtì mi pọ̀ ó pọ̀. Fámìlì mi pọ̀ ó pọ̀. Mo fẹ́ kẹ́ ẹ rójú àlejò mi dáadáa kẹ́ lè rí pé wọ́n mú un tán ni wọ́n fún wọn tán lórí hip hop náà ló bá dé. Èmi máa ń sọ tẹ́lẹ̀ mo láwọn olórin ní án lówó lọ́wọ́ pé tẹ́ ẹ bá láwọn olórin àwọn ní ń gun mọ́tò tó dáa bẹ́ẹ̀ bá rí wọn ìmúra wọn gbogbo ẹ̀ ní àwọn ní gbogbo ẹ̀ pọ̀ sí lọ́wọ́. Ṣe mí léṣe oje mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò ẹ̀kú kalẹ̀ nínú ilé tẹ̀ tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá ẹ bá ti wo apá ọ̀tún mi ń bì yìí ẹ ti rí àlejò mi Ọlọ́run hip hop lọ́mọ àlejò mi ẹ bá mi kí àwọn aráalé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé yìí ni ẹ bá ń kí àwọn aráalé mo jẹ́ kẹ́ ẹ kọ́ jù sí wọn lọ́wọ́ kan náà. Mo kí gbogbo yín tẹ̀ ń wò wá ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáláyé èmi ọmọ yín àbúrò yín Kúnlé Trinity náà ni mo wà lórí ètò lẹ́ni o ẹ ṣé gan. ẹ ṣé Kúnlé Trinity ta ni Kúnlé Trinity gan ọmọ ìlú wo ni yín àwọn iléèwé wo lẹ lọ ó ṣeéṣe káwọn ọmọ iléèwé yín bẹ lórí ètò báyìí kí ẹ máa wò yín o ẹ bá mi dárúkọ àwọn iléèwé tí ẹ lọ àti pé Kúnlé Trinity yìí ẹ bá mi ṣàlàyé fáwọn aráalé. Orúkọ tèmi ni Ọlákúnlé Olúwaṣẹ́gun David Ògúnbọ́tẹ̀. Ó kọ yín pọ̀. Bí wọ́n ṣe fún wa nìyẹn àtúgé kù wọ́n lè gba bẹ́ẹ̀ certificate. Wọ́n lè gba certificate wọ́n wá mú un kù abẹ́ ẹ̀rọ lọ́hùn. Mo jẹ́ ọmọ bíbí Ogun State yẹn ní Ìjẹ̀bú Ifẹ̀. Ẹ̀wẹ̀ sún ọmọ alárẹ̀. Àwa rè yẹn. A bí mi sí Èkó. Mo lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ Toiron Nursery Primary School ìyẹn ní Surulere. Mo wá lọ sí secondary school ní Coca Village which is Tonia International College. Mo ṣe tán bẹ́ẹ̀ mo wá kọrí sí Ogun State University ìyẹn OSU mo ṣe diploma course in marketing. Ẹ mọ̀ bí a ṣe ń ṣòwò nù. Gbogbo ọ̀nà lówó. Kó tó bá di pé a kúrò ń bẹ̀ a wá sí ìlú yìí àti káwọn ẹ̀kọ́ kan a lọ sí St. Patrick's College láti lọ ṣe HND course wa in business management. Mo ti wá kúrò ń bẹ̀ mo lọ sí Sunderland University London campus
so ibẹ̀ láti ṣe parí degree. bẹ̀lẹ̀ ti mú tán ẹni jìnnà ó díẹ̀ ló kù kẹ̀kẹ́ yín pálí o. àbí. ẹyẹ èèyàn mi tí ẹ ń gbọ́ mi tí ẹ ń wò mí nínú ilé àlejò mi náà lẹ ti ń wò lórí ìjókòó yìí Kúnlé Trinity. Kí ni Trinity tó wà láàrin ẹ̀ tó ní mo mọ̀ pé inú ọ̀sán àti àbí bẹ́ẹ̀ gbà wọ́n ti ń ṣe súná. Trinity ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́. pé mẹ́ta lọ́kan ni lẹ́wọ́ àpapọ̀ lẹ́sọ̀dẹ̀ yọ kan àkíkà ẹ̀rọ ọlọ́run èmi a máa láìkì àwọn tí wọ́n bá ní ẹ̀rí pé lọ́jíìkì yẹn lò wọ́n kàn mú gbogbo ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ní wọ́n bá papọ̀ sójú kan ọpẹ́ ní fọ́lọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé yín pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ wá lọ kà nílé ìwé yìí ẹ ṣe bisadmin ẹ ṣe marketing nígbà tí ẹ wá ṣe gbogbo ilé ẹ dákun bó olórin ṣe tún wá ọ̀rọ̀ music tó tún ṣe tún wá yíwọ̀ ṣé ẹ̀bùn lápè ni àbí ẹlẹ́ ọkọ àbí ó láwọn kan tẹ́yìn náà ń wò tẹ́ wá bẹ́ẹ̀ tẹ́ bá ti jókòó lẹ́yìn wò wọ́n lẹ́yìn náà wá ń kọ́ lẹ̀ àbí a sọ pé ẹ̀bùn ọlọ́ àbò ń rọ̀nù nínú fámìlì ni. kìtì ẹ̀ kọ́kọ́ dáhùn last one ìbéèrè ìgbẹ̀yìn yẹn kò rán nínú fámìlì nítorí pé kí ni àwọn òbí mi gan ti ká lára àwọn tí ẹ fẹ́ kí n ṣe music rárá bọ̀ èmi kàn jẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ sí orin láti kékeré tí olórin bá ń play ní street kẹta tó bá ti di lálẹ́ mo máa yọ lọ. ẹ lọ wòran. mo kàn fẹ́ lọ wòran. ìgbà yìí kẹ̀dẹ̀ rí mi kò ń ṣe pé mo fẹ́ kọrin àbí mo kàn ní intention pé mo máa kọrin. bóyá yóò tiẹ̀ kọrin bọ̀ yẹn kàn nífẹ̀ẹ́ sí pé kí n máa rí èèyàn pé ká máa rẹ́ tó ń kọrin kémi náà tiẹ̀ jókòó ṣàmọ̀ gbọ́n tó ń sọ. so pàtí yẹn kúrò ń bẹ̀ mo dé ìlú yìí mi ò kọrin rí mi tiẹ̀ ṣe iṣẹ́ orin rárá lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí iṣẹ́ ogun ọ̀run sọ. ogun ọ̀run sọ táwọn àwọn kìrìjálé ni ẹ mọ kiri kì í ṣòru. ká lọ lu sáńbà àkúbà àkó nǹkan kan bẹ́ẹ̀ ni la máa lọ ń ṣe. bàrí pé ńgbà tá a dé ìlú yìí èèyàn ní láti ṣe àwọn nǹkan kan before. ẹ̀yin ò tó débẹ̀. kò tó débẹ̀ ẹni tí ò bá dẹ̀ gba ìlànà yẹn kọjá kò ní lè rí ìlú sọ. lẹ́yìn ọba gbẹ̀bùrú èèyàn ní já gbangba. exactly. so ọ̀nà yẹn ni mo wá tọ̀ torí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mo dé sí ìyẹn ẹ̀gbọ́n mi Ṣẹ́gun Michael Lárúkẹ́ndáyà wọn ọ̀dẹ́jọ́ ọ̀gá dẹ̀ ni wọ́n nínú olórin nígbà yẹn so mo máa ń tẹ̀lé wọn tó bá ti ń lọ show torí mo nífẹ̀ẹ́ sí orin láti lẹ̀ so àjọ máa lọ láti bẹ̀ wọ́n wá transfer mi fún ọ̀gá mi ìyẹn Mr. Mana. ó dà tọwọ́dọ́ bẹ̀ wọ́n náà tún gbà tún lọ sọ́dọ̀ eléyìí. so mo ń ṣe manager lẹ́yìn ọ̀gá mi Mana ìyẹn Israel Ẹkúndayọ̀ láti bẹ̀ lọ nǹkankan lead sí nǹkankan mo dé tó ń play keyboard tí mi ò kọ́. pé ẹ kọ́ṣẹ́ keyboard ẹ̀bùn ọlọ́run látún pè yín. mo ṣàkọ̀fà gidi rọrin mu torí incident kan tó ṣẹlẹ̀ kàṣà máa fọ̀rọ̀ gùn ó wá di pé music ẹ̀ wá jẹ́ nǹkan tí mò ń ṣe mo ń tẹ̀lé ọ̀gá mi lọ for many years mo fi wà lẹ́yìn wọn káfí jọ ń kópa. àṣà àjọ ń ròlú ẹ̀ tẹ́jọ́ ń tẹ̀léra yín. ẹ̀dẹ̀mọ̀ gbọ́rọ̀ lù yìí ìgbà tí mo fẹ́ padà ẹ rántí pé mo ní mo lọ sí ọ̀hún iléèwé gíga kan nígbà tí mo máa fẹ́ lọ sí ọ̀hún iléèwé gíga yẹn mo ní láti quit iṣẹ́ orin. kíkan mọ́ bá dín kan lọ́wọ́ torí ìlú yìí tó bá ti ń kàwé o gbọ́dọ̀ ṣiṣẹ́ kówó lè pé ó ṣe pàtàkì kí ààyè yẹn lè yọ so mo wá quit music fully fún bí ọdún 2 àtàbọ̀ even churches gan mi ò ráyè Sundays torí Monday to Thursday. ẹ má fẹ́ kàwé nílùú ìlàkàyanjú ó gbọ́dọ̀ mójútó dáadáa. so láàrin Thursday Sunday mo máa lọ bíṣẹ́ so mo fi quit. so wá ṣẹlẹ̀ wípé chọ́ọ̀chì kan pè mí in fact ní Deptford bíi náà ni wọ́n ti pè mí Calvary. bẹ́ẹ̀ ni dáwọn bàbá wa bàbá Alàgbàtáyọ̀ bẹ́ẹ̀ ni. mo rántí lọ́dún náà lọ́hùn èèyàn kan ní wọ́n ń ṣe Thanksgiving. ó ń ṣọpẹ́ burial mo rántí orúkọ ẹni náà gan Bọ́lá Portable. bẹ́ẹ̀ ni. nígbà tó ṣáà ṣe mo play keyboard bí ṣe máa lọ ń play mo dẹ̀ gbowó mi mo fẹ́ máa lọ lọ́ní Kúnlé má ti lọ
tí ẹ máa play fún àwọn akọrin yẹn kọ́ máa fi kọrin dàpọ̀ àwọn àlejò ń wọlé sí o àti kúkú ti parí service. àbí a máa ṣe fàájì lọ kí gbogbo òfin máa rọ̀ṣọ̀ mú. mo dẹ̀ sọ fún ọmọ ní tí bá tún dúró 1 hour ẹ ṣáà mọ̀ bá ṣe ń ṣe. ètò ń lé sí ni o. wọ́n dẹ̀ ní kò sí wàhálà. lọ́jọ́ náà lọ́hùn wọ́n ṣe bí wákàtí kan ó ti rẹ wọn akọrin. bí ṣe ní kí n di ẹrù mi kí n máa lọ ní màámi ìyá mi ló bá wọlé yẹn Àbíkẹ́ Àdé. lẹ́yìn tó wọlé tán lára ọ̀yàn tó ń ya gèlè tó tún gbé gèlè wọlé pé ibi ìyọ́mọ̀ rò sí lónìí. ká tó fọ̀ ibẹ̀ ti kún kò wá sẹ́ni tó máa kọrin èmi dẹ̀ ti gbé kíbọ̀dù mi lẹ́ọ̀rẹ́ dì mí. ilé yá. bí ṣe Àbíkẹ́ wá bá mi mọ́mí Àbíkẹ́ Àdé ó ní Kúnlé níbo ló dà ó ní mo ti ṣe tán ni táǹtọ àsìkò tó ń búkú fún mi ó ti parí èmi ti ń lọ ní ó ṣàgbọ́n nǹkan tí àwọn akọrin yìí ń kọ wọ́n kọrin mo dẹ̀ sọ fún mo ní mi ò kí ń kọrin yìí. èmi ò ń kọrin kátẹ́dùrú lè ká lo drums kátẹ́dùrú ká ṣe máníjà iṣẹ́ tí mi ń ṣe nìyẹn ló bá ní at least èyí ṣì máa ní àìdíà ju àwọn akọrin yìí lọ ká tó wí ká tó fọ àwa mẹ́ta èmi gángan àti drummer bá ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀ nìyẹn. lẹ́bàá kò sí. láàrin ìṣẹ́jú àyá owó tá à ń sọ yìí bá wọlé náà wà wò pé ṣé bó ṣe rí náà rèé. èmi ò tiẹ̀ wá ní lọ́kàn pé máa ṣe follow up. bóyá yóò ṣe yọ nǹkan kan. so nígbà tá a ṣe tán bí ṣe dúró ní woman kan náà wá bá mi bẹ̀ lára àwọn tí mo rí nínú pàtí yẹn pé bọ̀dá ẹjọ́ ẹ má bínú o kí lórúkọ yín mo ní Kúnlé lórúkọ mi o wọ́n ní lóòótọ́ ìjọ yìí kọ́ ni wọ́n invite wọn sí sẹ̀lẹ̀ wà lẹ́yìn chọ́ọ̀chì kérúbù yẹn bọ̀ sẹ̀lẹ̀ yẹn ti wá ṣe tán so ẹni tó invite wọn máa rẹ̀ pọ̀ wọ́n ti lọ wọ́n máa ń ṣàkàn ríbi tọ́wọ́n èèyàn ti ń jó wọ́n ti believe pé ìbẹ̀ lọ pé ọmọ sí ọ̀nà bá yàwó bẹ̀ ń tiẹ̀. bó ṣe wọlé nìyẹn wọ́n ṣáà jó lọ ṣe wá ní àwọn dẹ̀ fẹ́ ṣe birthday o èló ni mo máa gbà máa sọ fún pé mo ní mi ò kí n kọrin máa o pé kìdìkan nílò pé àwọn kan like gospel bó ṣe rọra lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa wò pé kíní yìí máa fẹ́ máa dòun màrẹ́. mo ní òkè ṣọ́ lè ṣe mí favour kan mo ṣáà tún insist pé mi ò lè kọrin pé mi ò ṣe lórí wọn nínú pé wọn báyìí ọmọ mind king wọn ní ṣe bí mo lè travel mo ti ní lọ síbò mọ ní Nàìjíríà àwọn ògbélú yìí pé Nàìjà ni àwọn ti wá nǹkan bẹ́ẹ̀ yẹn mo ṣáà ní kọ́ fún mi lọ́sẹ̀ kan nígbà tí màá gbá research mo pèlé àwọn guys tàjọ ṣe kékeré nǹkan báyìí o èló ni irinṣẹ́ o èló ni báyìí bó ṣe ń lọ ní Nàìjíríà sí woman yẹn pé iye báyìí ni ó dẹ̀ ní kí n text account wọ́n dẹ̀ sanwó. ẹ máa wò pé ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ń rí ni. wọ́n pè ṣé èmi tí mi ò kọrin láàrin aṣáà lọ Nàìjà Ọlọ́run fún wa ṣe àpadà wá mo wá ju clips bí torí mi jẹ́ nìkan mi ò láìkì kí ẹ máa ṣe afẹ́fẹ́ yẹyẹ kí ẹ máa record kí ẹ máa ṣe kíní mo lára àwọn tó wà níbẹ̀ tó ń record bí 30 seconds or 1 minute wọ́n ṣáà send ẹ̀ sí mi mo wá gbé yẹn sórí Facebook tí máa gbọ́ àwọn kan ní Kúnlé ti dábàá ìdílé Kúnlé tí ń kọrin Kúnlé ò kọrin Kúnlé ò kọrin so ibi táwọn èèyàn tó rí lára àwọn tó nífẹ̀ẹ́ wa tó ń pè pé ṣẹlẹ̀ wá ṣeré fún wa báyìí ṣẹlẹ̀ wá ṣeré fún wa lọ́jọ́ báyìí kó tó di Kúnlé Trinity tó wá di Kúnlé Trinity lónìí rèé. ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé lórí ètò yín ètò wa lábala òṣèré náà la wà yìí níbi tí àlejò mi tí wọ́n ti tàtijọ́ ń tàkúrọ̀sọ látàárọ̀ ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò àlejò mi Kúnlé Trinity àwọn náà ni wọ́n wà ní orí ètò tí ẹ̀ ń wò wọ́n tẹ́ sì ń gbọ́ wọn báyìí àmọ́ fún àǹfààní àwọn tó ti ẹ̀ ń gbọ́ wa nínú ilé àti ń sọ̀rọ̀ nípa orin yìí lára àwọn orin yìí ẹ kọ́kọ́ bá ń já díẹ̀ sáwọn èèyàn wa nílé náà kí wọ́n ti ẹ̀ kọ́kọ́ gbọ́ yín náà àbí bó wá wá ni. gbogbo yín la kí a olólòdì kan o ẹ kú ìkàlẹ̀ ẹ máa kú ìkàlẹ̀ gbogbo yín la kí a olólòdì ẹnìkan. ṣe ti gbọ́ báwọn wọn láwọn olólòdì ẹnìkan kan ẹ ṣeun bàbá mi Tèmítọ́pẹ́ Isa Ibrahim wọn ní ẹkú iṣẹ́ ìlú tó Ọlọ́run ọba náà
náà ni o lọ́wọ́n ọba náà ní kọ́lọ́wọ́n ọba fún wa ṣe Toplotech nu Toplotech the prime minister another prime is a counterfeit o I throw away salute o akiyinu le Abímbọ́lá Adégbóyèga wọ́n ní may God bless you more sir. Jumi Martins wọ́n ní gba ìtèmi God bless you plenty. Sister mi nìyẹn. Wọ́n ní talented guy tó gba yìí náà ní ṣe gan ni mo dúpẹ́. Olúṣọ̀gá Matthew wọ́n ní welcome brother Kunle Trinity, you have to prove that you are a real Ijebu boy and speak Ijebu. I'm also from Ijebu and we understand same local government Ijebu North East. Ẹ dákun sí ẹ bá ń sọ Ijebu sí ẹ bá gbọ́ Ijebu. Mẹ́ẹ̀mà fọ Ijebu. Wọ́n ní a ti kú òní ti pẹ́ o. Ṣẹ́gun Adúrójà àwọn náà wà lórí ètò Honey True Talk ọpẹ́ ní fọ́lọ́run ọba. Ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ni o tó bẹ̀rẹ̀ Toplotech wọ́n ní ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ di prime minister gangan. Ẹ ṣẹ́wọ́ ẹ̀yẹ̀ wa lórí ètò náà la wà yìí. Kunle Trinity náà lálejò wa tí ẹ ti ń gbóhùn lẹ́nu wọn látàárọ̀. Látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ti ṣàlàyé pé bírin àjò ṣe rí bẹ́ẹ̀ àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ orin yìí á ti tó bí ọdún bíi mélòó báyìí. Ti bá ka láti tẹ́ pé ẹ ti dá dúró fúnra yín pé tó tí wọ́n bá ń dárúkọ Kunle Trinity o pẹ̀lú àwọn èèyàn tí ẹ á ti tó bí ọdún mélòó. Tàbá wò á ti tó bí ọdún 2 àtàbọ̀ sí 3. Pé ọdún 2 àtàbọ̀ sí bíi 3 ìsọmọdún kékeré náà ọmọdún 3 gan ti máa rákò náà ti máa ní lọ bá mú síbí wá ń bẹ̀ tí ó lọ mú wá. Àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ yìí ǹjẹ́ ti ṣe àwo kankan jáde àbí báyà bíi single track àbí nǹkan kan. Mi ò tí ì ṣe àwo kankan jáde nítorí ìdí kan. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé mi ò kí ń ṣe ẹni tó ń kọrin láti ilẹ̀. So gbogbo eléyìí tá à ń ṣe lórí stage is just be preamble láti lè bá wa sí ohun wa. Bàtí ó ṣe pé nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀. Tí ì ṣe pé bóyá nǹkan téèyàn ti káràmọ́ láti ilẹ̀ tẹ́lẹ̀. So la ṣe ń dúró láti take time wa dẹ̀ tọ́nà bá wa sọ pásìkò tó. Famous Àmọ̀wó Àjàgbé àwọn náà mo rí ọwọ́ wọn. Àwọn alàgbà wa nu àwọn bàbá wa nu Olúwa. Ẹ ṣeun o Famous Àjàgbé àrọwọ yín ẹ ṣé gan ni àdúpẹ́. Lára àwọn òde àríyá tẹ́ ẹ ti lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé díẹ̀ sókè nú ẹ̀ náà káwọn èèyàn wá ti ẹ̀ gbọ́ nílé náà kán ti ẹ̀ gbọ́ ohun yín performance yín pé láwọn ibi tẹ́ ti kọrin. Lẹ́gbọ́n wọn rí gbogbo ẹ̀ tó ṣe ń sẹ́lẹ́sẹ́ gbogbo ẹ̀ sẹ́lẹ́sẹ́ ni ẹ̀rí bí ṣe ọ̀rá ń dún wọn láriwo kọ́ ni mísíkì kò dìgbà téèyàn bá larí mọ́ máikrófóònù àbí tí bá ń larí mọ́ spíkà kéèyàn tó gbóhùn jáde ẹ̀rín téèyàn bá ń kọ àti tó ọ̀rá ń jáde tẹ̀lé lẹ́yìn nǹkan ni jẹ̀lẹ́ńkẹ́ ìgbà téèyàn bá wá pariwo tí ń larí mọ̀ kan ni wọ́n tó mọ̀ pé òní tọ̀hún kọrin ẹ ṣeun ṣe mo dúpẹ́ látìgbà tẹ́yìn náà ti wá wọnú iṣẹ́ orin yìí torí pé mo rí pé ẹ ti wà ń bẹ̀ fúlì báyà bí láti pàtẹ́ ti wá wà ń bẹ̀ tá lẹni tẹ́yìn náà wá ń wò bóyá bí àwòkọ́ṣe tàbí tẹ́ ń wò wípé
Ọlọ́run jẹ́ kémi náà dépò báyìí tó máa jẹ́ bóyá bí ẹni tí èèyàn ní crush fún ṣọmọ ẹni tí ẹ̀bá wọn kan máa tẹ́ pé èèyàn á ti ẹ̀ ní kinní fún tálẹ̀ yìí náà wá ń wò níwájú pé tó ẹni yìí kémi náà débẹ̀ kí n tún jù bẹ́ẹ̀ lọ. Aside from àwọn ọ̀gá mi tí mo ti bá ṣiṣẹ́ nílùú àwọn bàbá mi méjì èmi wọ́n wà lókè àwọn bíi King Sunny Adé àti bàbá mi Pamwa Wàsíù Àyìndé bàbá nìyẹn sọ wọn méjì yẹn kò sígbà tí bá ń gbọ́ wọn mo máa ń kàn feel pé no mo máa ń feel nǹkan tí wọ́n ń kọ pé no tí bá lè tó pé wọ́n wà bẹ́ẹ̀ kí tún jù wọn lọ pàápàá lágbára Ọlọ́run. Ọlọ́run ọba yóò sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní Kwamwan àti King Sunny Adé pé òun náà ni àwọn máa ń nífẹ̀ẹ́ sí táwọn ń wò lókè gẹ́gẹ́ bí wípé tọ́lọ́run bá gbà fáwọn náà káwọn tó bẹ́ẹ̀ káwọn sì jù bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí pé ẹ̀yin fúnra yín ti wá jókòó tẹ̀ tí ń kọrin nísìnyí bóyá láàrin pé bóyá ẹ̀kan tí ẹ fẹ́ jókòó yàtọ̀ sáwọn ṣe mọ̀ pé King Sunny Adé bóyá òkè bàbá ń kọ kíní pẹ̀lú Wàsíù lára àwọn tẹ̀ jìjọ ń kọrin tẹ́ bá jókòó wípé mo kàn tí ẹ fẹ́ relax ó wù yín láti gbọ́ orin ta lẹ tún máa ń nífẹ̀ẹ́ sí jù láti gbọ́ orin yẹn. wọ́n máa ń play orin ọ̀gá mi gan ìyẹn Mr. Mana then mo dẹ̀ tún máa ń play orin pàdé mi Tayo Mix Ben Ralph Sonto Eriwo Trainers òun ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n orin tí mo máa ń gbọ́ àti Ṣọlá Michael bàbá pédépédé ọpọlọ bẹ́ẹ̀ tó yẹ pé yàtọ̀ sí tẹ̀ bá gbórin ti yín ẹ tún máa ń nífẹ̀ẹ́ sí láti gbọ́ orin láwọn tí ẹ jẹ́ pé ẹjọ́ jẹ́ akẹgbẹ́ wípé ẹ tún máa ń nífẹ̀ẹ́ sí wọn láti gbọ́ tó ọ̀pẹ̀ ní fọlọ́run Olúṣọ̀gá Matthew Eniola wọn ní Brother Kunle we have to promote and protect our heritage as Ìyá Ìbàdàn promote Yorùbá language ẹgbọ́n wọn ní ẹ máa fi àsìkò yìí wọn ní Ìjẹ̀bú ni ẹ máa sọ láti sìn. ṣẹfẹ́ kí n máa fọ̀jẹ̀bú náà ẹ má jà fọ̀jẹ̀bú náà sí. Light of Faith and Joy Outreach wọ́n ní Kunle thanks for making my birthday few years ago and it's successful wọ́n ní love you. èmi àti Tayo Mix náà la play Abímbọ́lá Adégbóyèga wọ́n ní we love you in new Ebenezer C&S Martin so ṣé o àwọn tí yín ni wọ́n ti ń sọ wọ́n ti ń fọwọ́ wọ́n ti ń ṣọwọ́ sílé ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ̀sí wò wá ní orí ètò ẹ ṣeun adúpẹ́ àlejò mi náà ni wọ́n ń bẹ níkàlẹ̀ yìí tẹ̀ tí ń gbọ́ wọn tẹ̀sí tí ń wò wọ́n nínú ilé ẹni látìgbà tẹ̀ ti bẹ̀rẹ̀ kò tí ì sí síngù kankan kò sì sí àwo àmọ́ ó ń bọ̀ lọ́nà àbí pé ẹ̀ ń pò ó pọ̀. àti ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní pọ̀ anything torí mi ò gbọ́dọ̀ parọ́ because gbogbo nǹkan ló ní àsìkò àti ìgbà tásìkò yẹn bá dé àákọjá abẹ ọ̀dọ̀ mo ti rí àwọn ọ̀gá mi kan tó ti pè mí pé ká jọ ṣe ká lọ ṣe nǹkan mo dẹ̀ jẹ́ kó yé wọn pé tásìkò yẹn bá tó àáṣe kò ń ṣe fún ti ìgbéraga bọ̀ èmi mò ń try láti ṣe ohun yẹn. pé kó lè jiná kó débẹ̀. before. Yàtọ̀ sí pé ẹ̀yin ò tí ì ṣàwò ǹjẹ́ ti bẹ́ẹ̀ nìkan kan ṣe kòlábò rí. Dáadáa. Bí àwọn wo ẹ ti kòlábò pẹ̀lú wọn bẹ́ẹ̀ tán ti ṣe rẹ́kọ̀dù tẹ́ pé ẹ̀yin náà ti kópa ńbẹ̀. Kòlábò nu rẹ́kọ̀dù wọn bọ̀ wá ti kòlábò bẹ́ẹ̀ lórí stage. Àti tẹ́ pé ẹ̀yin méjì ṣe é mọ̀ gbà fúnra yín. Tayo Mix ìyẹn nílùú London bíi Eniola Mr. Sopo. BDK Progress Bọ̀dé Adéṣẹ́gun Ṣọlá Michael ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí ẹ ti jọ kòlábò nílùú yìí lóríṣiríṣi. ní Nàìjíríà mo ti kòlábò pẹ̀lú àwọn olórin bíi mẹ́ta kan náà ìyẹn Mr. Pamela Ṣẹ́gun Nabi pẹ̀lú bíyì ọmọ mọ́mì and then Ṣeun ìyẹn ní Nàìjíríà.
tó ọpẹ́ ní fọ́lọ́run ìyẹn ní ìdánilójú pé ìtẹ̀síwájú òǹdè bá ṣe orin yìí láti ìgbà tẹ́ ti wà ń bẹ̀ àmọ́ láti ìgbà tẹ́ ti wá ń kọrin yìí báwo lẹ̀yin ṣe máa ń gba inspiration yín ẹ mọ̀ báwọn míì lè ní bí táwọn bá jókòó báyìí wọ́n á gbé wá ẹlòmíì lè ní lójú oorun ẹlòmíì lè ní bó bá ti mú síbí ọbẹ̀ bá ẹlòmíì lè ní bó bá wà léèwẹ̀ ẹ̀ẹ́bù lẹ́yìn tí máa ń gba inspiration yín tẹ́ pé tó bá ti débẹ̀ nígbà mọ̀ pé orin yìí ó ti wà lára mi. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí bá fẹ́ kọrin lórí stage mi ò kí n mọ orin tí máa kọ until tí bá ti mú microphone dání. Inspiration yẹn wá wá. ṣe máa wá ó dẹ̀ depend lórí crowd tí bá rí irú ohun wo ló wà ń bẹ̀ irú nǹkan wọn ló fẹ́ gbọ́ irú nǹkan wọn ni mo rò pé wọ́n fẹ́ gbọ́ bàbófò kí tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ àti kọ́kọ́ máa kọrin yẹn Olúwa náà àmàkì Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. láti máa pogun ọ̀run bọ́ọ̀lẹ̀ pé ẹ máa bọ̀ ọ́ ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní f'Olúwa wọ́n ní ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ àkọ́ṣẹ́ ní í ṣe wọ́n lóyún òyìnbí náà láti kọ kéyìn tó ń gbogbo ẹ̀ kó tó lùpọ̀ mọ́ra wọn kó tó dùn létí aráyé wọ́n ní bẹ́yàn sí nǹkan ní bódùn bí ó náà sàǹfẹ̀tì ara rẹ̀ ó náà ń fetí ara rẹ̀ gbọ́ ẹ ṣeun àlejò mi náà ni wọ́n ń bẹ lórí ètò yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá bẹ́ẹ̀ bá jí làárọ̀ ǹjẹ́ ẹ tiẹ̀ ní bẹ́ẹ̀ náà ní àwọn exercise kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ́ ń ṣe láti lè keep fit ní London yìí. pápá kò sí ẹ bá ti sọ ẹ bá ti jí báyìí ẹ báàgì tún yá lọ. àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá tẹ nífẹ̀ẹ́ sí àwọn eré ìdárayá tẹ nífẹ̀ẹ́ sí. ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa lọ ń gbá bọ́ọ̀lù ọ̀dọ́ nígbà tí mo wà Nàìjíríà mo gbá bọ́ọ̀lù nígbà tí mo wà kékeré professionally ní secondary school àti primary school mi ńgbà yẹn nígbà tá a dé lu yìí náà gbà yẹn náà a sì join àwọn tíìmù kan náà bíi bọ̀ nígbà tí wọ́n ń béèrè olóòótọ́ tí ó sì ń gbà náà bá tún ferege ló fi wá di nǹkan tí àṣebára wa ní ìdí music lẹ́nu. ti music yàtọ̀ sí wípé orin yìí tó wá gbé yín jáde tí gbogbo ayé fi wá ń pariwo Kúnlé Trinity o bó dájẹ́ pé ẹ̀ ti ẹ̀yà sídìí iṣẹ́ orin yìí iṣẹ́ wo gan-an jẹ́ òtọ́mọ kékeré bá wà á ti wò pé tí má di lọ́la mo fẹ́ mọ́ dájọ́ ni o iṣẹ́ wo lẹ ti ní lọ́kàn pé láti kékeré pé mo fẹ́ ṣe kó lórí wípé orí gbé yín yà síbi iṣẹ́ orin yìí. iṣẹ́ tí mo ti ní lọ́kàn láti kékeré òun ni housing consultants nítorí nǹkan tí dádì mi ṣe nìyẹn mo dẹ̀ rántí pé ní sáà kan èmi ni mo wá mójútó owó yẹn nígbà tí mo wà nílé bọ̀ kò ń ṣe torí pé mo mójútó ló ṣe sọ pé ó wù mí ṣe bọ́ nítorí pé mo ti ríra mi gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ́ ọ̀gá ara ẹ̀ tí mi ò fẹ́ ṣiṣẹ́ lábẹ́ èèyàn. pé kí ẹ ṣàdádúró. lórí iṣẹ́ tó bá ṣe pé iṣẹ́ orin kí tó tiẹ̀ máa ṣe pé mo kọ orin gan nígbà kan tí mo ní cultural group kan a máa lọ ṣe workshops káàkiri ní schools nígbà tó yá tàbí báwọn Yorùbá wa náà wọ́n ń tẹ́wọ́ gbà ọdípá wa ń lọ party wedding birthdays church event. àmọ́ cultural yẹn ṣe ẹ̀sìn ṣe dìsìn náà. ààyè cultural yẹn ò yọ mọ́ sí i mo ti gbé iṣẹ́ pé iṣẹ́ ti yàtọ̀. náà kò ṣe pé nítorí pé iṣẹ́ yàtọ̀ ààyè ibẹ̀ mi ò sí but mo ní ẹni tí mo gbé fún tó bá ti pè wọlé. òní ẹnì kò lọ darí ẹ̀. torí pé tẹ́lẹ̀ ó fẹ́ jẹ́ pé nǹkan táwọn èèyàn fi mọ̀ yín nílùú inú pé ká ṣe kínní cultural ká gbámọ́lẹ̀ ìlú kẹ́yìn ó lù ú lára àwọn orin tẹ́ ẹ mọ́ kọ́ ń gbà náà àwọn àgbọ̀mọ́ ìjẹ́ tẹ̀lé bá ń kọ díẹ̀ fáwọn aráalé kí wọ́n lè mọ̀ kó sì ń bẹ lára ọbẹ̀ tẹ̀jẹ̀ pé fi taratara yà síbẹ̀ mọ́ torí pé nígbà kan nílùú yìí àwọn bẹ́ẹ̀ bá fẹ́ ṣe cultural àwọn ijó òbílẹ̀ táwọn ọmọ ijó bẹ́ẹ̀ tí wọ́n mọ lùlù wọ́n mọ lù kékeré iṣẹ́ wọn ọ̀nà wọn gbà náà tí gbogbo àwọn èèyàn fi mọ̀ wọ́n nù àmọ́ ní ìsìn wọn ní àyè ò fi bẹ́ẹ̀ sí mọ́ láti yà síbẹ̀ àmọ́ fún àwọn aráalé tí wọ́n ti ẹ̀ gbọ́ tí wọ́n ti ẹ̀ mọ̀ tó yẹ pé wọ́n ṣẹ̀ ń gbọ́ fúngbà àkọ́kọ́ ni lára àwọn cultural kìíní yín gbà náà tẹ́ ẹ ti ṣe torí pé bẹ́ẹ̀ ti wà yìí yóò wà ní biography yín pé láwọn kan tí ẹ ti gbà kọjá ni ẹ bá ń kọ lára àwọn orin yín tẹ́ mọ́ fi kọ́ ń gbà náà ẹ bá ń kọ́ fáwọn aráalé. èmi ò jẹ mọ́ o èmi ò jẹ bàlá èmi ò jẹ mọ́ o èmi ò jẹ bàlá lárugẹ o ẹgbẹ́ lárugẹ o ẹgbẹ́ ó yá lárugẹ o ẹgbẹ́ lárugẹ o
Ìyá Ìbàdàn lárugẹ o ẹ gbé lárugẹ o ẹ gbé. ṣé ẹ rí pé ìsì ń bẹ lára kì í ṣe bíi ti wèrè o ìsì ń bẹ lára àwọn torí pé àwọn kan tí wọ́n ti ń ṣe láti lẹ̀ wá ẹ ti gbọ́ bí wọ́n ṣe wí lára àwọn nǹkan tó jẹ́ nǹkan àṣà wa nu tó jẹ́ nǹkan àṣà ìbílẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn sì gbà rẹpẹtẹ nílùú yìí àmọ́ nígbà tó náà kàn sì wá gbabẹ̀ lọ mọ́ ni àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ wípé àṣà wa kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ fọwọ́ rọ́tì gẹ́gẹ́ bí àwa tá a jọmọ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan túmọ̀ bá wa tún kódà bó ṣe jẹ́ wípé láwọn ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan káwọn ọmọ wa kán tún lè mọ rántí pé àwa tá a jọmọ Yorùbá aláṣà sì lórírun níbi tí àtàwọn kan tó sì jẹ́ nǹkan àṣà wa ẹ̀rẹ́kùnrin mọ́ gbàgbé ẹ̀ kan pátápátá. ò gbàgbé ẹ̀ náà lọ títí nǹkan tó fà á tí a fi sinmi díẹ̀ lórí ẹ̀ ní wípé a rí pé àwa ta ni àṣà gan fúnra wa gbé lárugẹ àmú lọ́kùn dúdùn mọ́ ṣáṣẹ́ tí ń gbọ́ ẹ̀yin aráalé nítorí pé báwa tá a làṣà gan wọn là gbéga máa gbé lárugẹ mọ́. nítorí pé àṣà yìí tí a bá lọ ṣe ní àwọn schools tí ẹ bá rí bí wọ́n ṣe ń gbé wọn kọ̀ láti ná gbogbo owó sórí ẹ̀ tí wọ́n ní because wọ́n fẹ́ kí àwọn ọmọ wọn kan ní ìmọ̀ ìmí yàtọ̀ sí àṣà tiwọn. bẹ́ẹ̀ ni bàbá tá wá ní àṣà yìí gangan tó bá pè wá majority wọn tó bá pè wọ́n máa fẹ́ kẹ́ wá ṣe ní ọ̀fẹ́ adẹ̀lọ́wọ̀n tó ń bá wa ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn náà wọ́n ṣàgbowó wọ́n máa gbowó kò ṣiṣẹ́ ọ̀fẹ́ bí so kankan. nǹkan tó fà á tí a fi dínkù díẹ̀ níta ni wọ́n ṣe sọ fún pé a ṣe ń ṣe ìyẹn ní workshops tó bá ti pè. so ẹbí tí wọ́n bá táwọn bíbí àwọn group àbí bíi school tí wọ́n pàbẹ́ tó fẹ́ dìdí ṣènáwó bóyá ó fẹ́ ṣọjọ́ bí ìgbéyàwó tó jẹ́ pé wá dìdí request fún wípé kíní yìí mo fẹ́ ṣe èlò lẹ fẹ́ gbà ẹ ṣe fún wọn tí ẹ̀yin tẹ́ bá ẹ̀yin ará ilé bẹ́ẹ̀ bá pè wọ́n fún kọ́ṣọ́rá kíní wọn yìí ẹ rà àwọn ọ̀dọ́mọge àwọn ọlọ́mọge sóòyòyò Ọlọ́run ṣàánú ẹ rí wọn bí wọ́n ṣe ró aṣọ wa pé báyìí tí wọ́n mọ jọjọ òbílẹ̀ tí gbogbo wọn mọ ṣe kéré ní wọ́n jà gbàgbé àṣà wa gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ torí wípé àwa la làṣà ẹ jẹ́ ká sì mọ̀ gbé nǹkan wa ẹ jẹ́ ká mọ̀ gbé ní àrùgẹ Ọlọ́run ọba yóò gbà fún wa láṣẹ Ọlọ́run ọba ẹ ṣeun mo dúpẹ́ àlejò wa orí ètò náà la ṣì wà yìí lábala òṣèré ìlú mọ̀ọ́ká níbẹ̀ náà la wà yìí tí ẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò pẹ̀lú ẹ̀mí ọmọ yín Ìyá Ìbàdàn náà níbẹ̀ lórí ètò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ọkùnrin tí ẹ̀ ń kọrin yìí lórí stage ẹ mọ̀ wípé pàápàá fẹ̀yìn ọkùnrin tí ẹ jẹ́ olórin bẹ́ẹ̀ bá wà lórí stage tẹ́ ń kọrin báyìí mo mọ̀ pé oríṣiríṣi náà lẹ́ẹ̀mọ̀ rí. a gbọ́dọ̀ máa rí àwọn tó wà ní àná. ẹ gbọ́dọ̀ rí àwọn tó wà lágbo abẹ́ ẹ̀rọ náà ara mi sì bù má sọ. bàbá mi Temi Agedo wọ́n ní he also a multi-instrumentalist apart from vocal more blessing more anointing son àwọn náà wọ́n kì í wọ́n abẹ́ẹ̀rí bẹ́yàn bẹ́ẹ̀bùn bá ti pọ̀ jù ẹ̀bùn bẹ́ẹ̀dùn bá ti pọ̀ jù yọ́mọ jáde láàní àwọn tẹ́ bá wà lójú ago báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú àwọn obìnrin ẹ̀yin ò tí ì lọ ṣe eré rí kí ẹ kó gbogbo kiri táwọn ìwọ́n kó lé yín lọ. nǹkan tẹ́mi bá lọ sójú eré ọ̀tọ̀ ni. pé ilẹ̀ yín máa ń wò ẹ̀yin wo bẹ̀rẹ̀. nǹkan tẹ́mi kálukú bá lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àmọ́ ọgbọ́n wo lẹ̀yin wá ń dá sí i tó fi jẹ́ pé kò ní kì í affect yín tí ò sì affect inú ilé ọgbọ́n wo lẹ̀ ń dá sí Apostle Friday Ìròbò wọ́n kì í wọ́n ní good job Risikat Olúbọ́dún sister mi àwọn náà kì í wọ́n ní I cite you fa wọ́n ti bá yín fi fa sí lẹ́yìn wọ́n lọ fa Apostle Friday Samson wọ́n ní bless you Mr. Kunle wọ́n kì í ẹ ṣeun gan ni àdúpẹ́ ọgbọ́n wo lẹ̀yin dá sí tí ò fi mọ̀ pàṣẹ lára tí ò sì mọ̀ panú lé lára. ìkan náà bàbá mi kọrin wọ́n ní kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá kò síwá tẹ́lẹ̀ wù tẹ́lẹ̀ fi táyé lọ́rùn o kò sí ọgbọ́n tá fẹ́ dá téèyàn bá ti mọ ara ẹ̀ tó ti mọ ibi tó ń kù sí tó bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán ọ̀rọ̀ ara mi ni mo sọ fún yín tí bá ti dẹnu dúró gbàrà tí mo ti yanjọ́ ọ̀gá ìsìn tèmi. tẹ́tí gbé máikrófóònù lẹ̀ báyìí. tí mo ti yanjọ́ ọ̀gá ìsìn mi. pé alẹ́lẹ́ ó di lẹ́nu. ilé ya ni ẹ̀ kò dẹ́ ṣe ń torí pé mò ń sá fún obìnrin tó tá bá ṣe tán bẹ́ẹ̀ yẹn láti lọ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. ẹ ṣe o. pé àwọn tí wọ́n ná yín lówó tán ilé yín sí. kò easy. so a ní láti dúpẹ́ lọ́wọ́ wọn a bá dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ wọn tán ilé ya.
kò sí nǹkan tá à ń dúró dè nípa ti ilé ìyàwó mi ó ti mọ irúṣẹ́ tí mò ń ṣe fún mi lè dún lágo kan òru. ó ti mọ̀ pé àwọn oníbẹ̀yà àwọn oníṣẹ́ wọ́n ti gbéṣẹ́ dénú. even aside from iṣẹ́ kó tètè tó pé mo máa kọrin mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí àwọn èèyàn bá ń la nǹkan kan kọjá wọ́n máa ń pe aago mi tó dẹ̀ ti mọ̀ mí mọ́ ìyẹn already. So advice ni ọ̀rọ̀ ni ìgbìyànjú tá a bá lè gbára wa kò sí yago kí yago tí ò bá jẹ́ tó bá ń dún gbọ̀ngbà mi á ní wọ́n ti tún gbé ẹ̀ wọ́n tún ti ń pè é tún gbé o. bá mi gbé sọ fún ọ pé mo ṣe nǹkan lọ́wọ́ máa pẹ́ padà. pé gẹ́gẹ́ bí ìyàwó tó understand ìsẹ́pẹ̀yàn gbọ́ra wọn yé téèyàn gbọ́ra wọn yé àmọ́ láàrin èmi àti yín àwọn aráalé ọ̀gbọ́ o aráalé ọ̀gbẹ́ nìkan kan ọ̀gbọ́ láàrin èmi àwọn aráalé ọ̀gbọ́ wọn ọ̀gbọ́n tá à ń wí láàrin èmi àti yín ni ẹ fẹ́ràn obìnrin o. kò sẹ́ni tí ò fẹ́ràn obìnrin. ẹ mọ̀ pàrọ̀ ẹ láàrin èmi àti yín ni kò sẹ́ni bọ̀dí ń bí èmi àti nǹkan kò dẹ́sẹ̀ tó ń gbọ́ tí n bá fẹ́ràn obìnrin mi ò ní níyàwó ńlé. Are you a game? àbí pé ẹ fẹ́ràn obìnrin torí pọ́bì náà ló bí wa. obìnrin náà dẹ̀ mo gbé sílé mo dẹ̀ tún bímọ obìnrin. lọ́ba tán lọ́ba tán lọ́ba finish kíákíá la wá kí ló wá kùtà wá ń wí mọ́. ẹ ṣẹ́wọ́ ẹyẹ èèyàn mi lórí ètò náà láwa àlejò mi wọ́n ń bẹ lórí ìjókòó tẹ́ ẹ ti ń gbọ́ wọn tá a ti jọ ń fomi jomi tó rọrùn tá à ń tàkùrọ̀sọ látàárọ̀ àwọn náà ní Ìkúnlé Trinity tá a bá wá fẹ́ pòpọ̀ lápèpọ̀ pé a fẹ́ pòpọ̀ kí ni a pè orin tẹ́yìn kọ ìṣe gospel jùjú ni àbí gospel fuji àbí ju fuji àbí hip hop fuji àbí kí ni àpèpọ̀ orin tí. gospel gangan ni ó gbé mi wọ iṣẹ́ orin. pé gospel ló gbé yín wọ line music yìí gangan. mi ò dẹ̀ lè fi gospel lẹ̀ but a bá lọ sí agbo eré tari bíbẹ̀ ṣe rí tari pé àwọn kan gospel ni wọ́n fẹ́ àwọn kan fẹ́ jùjú àwọn kan náà tún fẹ́ fuji. ẹ mọ̀ wá mú fúnra wọn. àwa mú fún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. àmọ́ sẹ́yìn bá wá fẹ́ báǹdì yìí nísìnyí kí ni báǹdì yìí orúkọ báǹdì yìí kí lẹ pè é lápò. Kúnlé Trinity and his Juju Gospel International. Gospel International pé àwọn tó bá ti gbọ́ wọ́n ti mọ̀ wípé lórí gospel pure gospel àmọ́ tó bá ti la owó pé ká tún mú jùjú mọ́ ẹ̀ tún bá bẹ̀ wọlé ó bá jẹ́ fújì náà ni ẹ̀ tún ro gbogbo ẹ̀ papọ̀ tí ó fi dùn tí ìpàtàgbàrà lọ bó bá jẹ́ pé lọ́nà ló ní sẹ́lẹ́ńsẹ́ lọ́wọ́lẹ̀ ló ní àpàlà style náà ni ẹ̀ tún máa wọn mú ẹ̀ tún mú sí i ó dà bẹ́ẹ̀ náà torí wípé ibi táyé bá ti ń yí lọ náà làwọn náà mọ̀ gbára yín sí ẹ̀yin sì gbọ́dọ̀ gbìyànjú láti tẹ́ àwọn fans yín láti tẹ́ wọn lọ́rùn lórí nǹkan tí wọ́n bá ń fẹ́. Light of faith and joyful outreach wọ́n ní behind a successful man there is a good and a blessed woman wọ́n ní Tolu thanks for your love and care ẹ ṣé o ẹ ṣé bàbá. Abímbọ́lá Adégbóyèga wọ́n ní more wisdom follow you sir ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ lórí ètò màá ṣí ojú òpó sílẹ̀ ní ìṣẹ́jú láìpẹ́ yìí láti bóyá yìí náà fẹ́ béèrè abẹ́fẹ́ kí àlejò wa máa ṣe ojú òpó lẹ̀ láìpẹ́ tẹ́ ẹ bá wá fẹ́ jókòó pé ẹ fẹ́ relax ẹ fẹ́ jẹun lóúnjẹ wo lẹ mọ́ nífẹ̀ẹ́ sí jù bá jókòó àbí tẹ́yàn bá tẹ̀ fẹ́ lọ báyàn lálejò ńlé ẹ ó wò pé àlejò tí ń bọ̀ ní tó fẹ́ràn jù rè. àlejò tèmi ò tiẹ̀ ń ṣe kò ṣòro ṣe. pé kò ṣòro ṣe bẹ́ẹ̀ bá rí gàrí náà. nídìí wípé tí bá lọ Ìjẹ̀bú tiẹ̀ ní ẹbí Ìjẹ̀bú náà ní mú gàrí. ẹ̀kọ́ tó tiẹ̀ fa ni pé mi ò mọ bó ṣe ń jẹun ta. Yàtọ̀ sí pé ẹ jẹun níta àmọ́ ṣe mọ̀ pé èèyàn ní oúnjẹ tẹ́ pé èèyàn máa nífẹ̀ẹ́ sí pé láti ìyá bá sọ pé ìyá alágbájá tí wọ́n mọ̀ máa jẹ́ ní ọba ń sè lónìí o. ìṣàdé bá ṣe rí mi ò lójú kòkòrò oúnjẹ tí bá rí iyán bíi 350 pounds. Kí ló dé olúwa mi ẹ̀rọ iyán 350 pounds kí ló dé. lójú kòkòrò oúnjẹ àtẹ̀gùn ni torí ẹ̀ lẹ́sẹ̀ níbi ṣe rí ṣàǹkóló yìí. Ọlọ́run ọba mi pẹ̀lú ṣàánú o. ọbẹ̀ díẹ̀ tó dẹ̀ máa ń sin ẹran tó pọ̀ lórí ẹ̀ torí mo fi bẹ́ẹ̀ kúndùn ẹran tí bá rí bíi 16. ẹran bíi 16 àti yan bíi 350 kí wọ́n wá ra kóṣì lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n wá tún ṣe ẹ̀fọ́ tó dì tí ó ní ìgbín tí ó ní ẹyin ẹja panla edé tí wọ́n kó sí tí ó tún wá gbé pọ̀nmọ́ tí ó gbé hánu. ọtí wa lè máa gbé pọ̀nmọ́ ó lè máa gbé pọ̀nmọ́ hánu ó lè gbé sẹ́gbẹ̀ẹ́ kó ti mú ta dáadáa tó ti mú ta. kí wá rí agolo mílíkì kan àti gọmọtínà àti mọ̀tínà kan tó tutù kẹwàá ogun ẹ̀jẹ̀ ní ogun ẹ̀jẹ̀ tó dáa jù láyé yìí ò sí ogun ẹ̀jẹ̀ tó dáa jù nú ogun ẹ̀jẹ̀ tó dáa nù abẹ́rẹ́ rí nǹkan báyìí ẹ dákun bẹ́ẹ̀ bá ti fẹ́
gba Mr. Trinity lálejò ẹ tètè yá lọ withdraw owó yín nínú báńkì o ẹ tètè withdraw owó nínú báńkì torí yún yọ galaga ju o mo ti rí ọwọ́ àwọn èèyàn mi nínú ilé ìyá mi ó lìtọ̀ wọ́n ní ẹkú ètò màjẹ́ ìyá àbàdàn ẹ̀ṣẹ́ Kíkẹ́ Diamond wọ́n ní Mr. mẹ́ta lọ́kan Akimanshi wọ́n ní bless ìyá àbàdàn and Trinity Akinyin o Olúṣọ̀gá Martin wọ́n ní don't you like ìkọ́kọrẹ́. Mo like ìkọ́kọrẹ́ bọ́n torí pé original a lè rí nígbà. wọ́n ẹ̀ lè rọ́ original bí àmọ́ tẹ́ bá délé tán bá ṣe Kíkẹ́ Diamond ó ní please tell him to spoke. Wọ́n ní to spoke English for Diamond mi ò gbọ́ Yorùbá. Àwọn dájọ́ lọ Cambridge nìyẹn. Ẹjọ́ lọ Cambridge Ọlọ́run ṣàánú wa. Please don't let me spark. Mo spark ẹ̀ sì mo spoke yo. Bájẹ̀ spoke. Mo spark ẹ̀ mo spoke yo. Risikat Olúbọdún wọ́n ní miss you brother mi. Miss you too sis mi. Kíkẹ́ Diamond ní ìyá Ìbàdàn ẹ̀kú iṣẹ́ wà. I can DHL to you Mr. Olúṣọ̀gá náà wọ́n lè DHL káwọn gbé ránṣẹ́ wọ́n ní kò sí tó wà kò sí tí DHL gbé mọ́ nísìn aláì kò sí ibi tẹ́yàn wà bó jẹ́nu olè ni wọ́n gbé débẹ̀ kọ́lọ́wọ́n ọba kó gbàdúrà wa ẹ ṣeun gan ni àlejò mi lórí ètò Mr. Kúnlé Trinity àwọn náà ni wọ́n ń bẹ lórí ètò tí ẹ̀ ń gbọ́ wọn tí ẹ sì ń wò wọ́n yìí tí àwọn èèyàn bá wá fẹ́ pè yín bóyá wọ́n fẹ́ pè yín fún pátí ni àbí wọ́n fẹ́ ṣènáwó kan àbí méjì àbí mẹ́ta ǹjẹ́ ẹ dá wọn lóhùn àbí iṣẹ́ tí ẹ máa ń gbòde àríyá bóyá bí kéèyàn fẹ́ ṣènáwó ọ́ọ̀lù nǹkan kan jẹ́ máa ń gbà á. Ìyẹn di dandan kó ká ṣe wà ń bí náà nìyẹn. Nítorí tí ẹ ṣe wà ń bí nìyẹn ẹ bá ṣàlàyé fún àwọn aráalé àwọn òde pé tó bá ti fẹ́ pè yín o Mr. Kúnlé Trinity wọ́n ti wà níkàlẹ̀ bóyá fún gbéyàwó ni ìkómọjáde ni church anniversary bóyá ẹ fẹ́ sinmi relé ọkọ àbẹ fẹ́ fìyàwó fọ́mọ àbẹ́yìn fúnra yín gan fẹ́ ṣe tún mi gbé. Kò sí òdèrè tẹ́ pè wá sí tá à ní jẹ yín nítorí pé kí ni iṣẹ́ wa ni ìkómọ ni ìgbéyàwó ni túnmigbé ni birthday ni anything at all in fact kò yẹ pé tíìmù méjì gan play orin yín kún tíìmù yín win. Tó win ìtẹ́kọ́ wọn fẹ́ celebrate ẹ̀. Àwọn wá síbẹ̀ à play. Bó jẹ́ bóyá bíi small party ni àbí big one àbí church anniversary tí wọ́n bá fẹ́ ṣe wípé ẹ̀wà ń bẹ̀. Mr. Temi Agelo wọ́n ní you have sparked already wọ́n ní ọ̀gbẹ́ni Kúnlé ń sìn. Àbí o ẹ ṣeun gan ni mo dúpẹ́ Kíkẹ́ Diamond ó ní oúnjẹ 300 pounds wọ́n ní kẹ́kẹ́ parí ẹ̀ àbí wọ́n ní please have cancelled our visiting wọ́n ní don't come and visit me on Monday o. No, I'm coming on Monday o wà á yẹ mi jọ Monday. Àbí wọ́n ní bóyá bíi parlour party àwọn náà wà pé ó wà níbẹ̀ ní parlour party adé Jésù májẹ̀mú ayọ̀ wọ́n ní no shaking pé kò sí wàhálà fún gbogbo ibi tí Ọlọ́run ọba ti mú wa lọ àti ibi tá a wà náà kò sí ewu kò sí wàhálà ká mọ́ bẹ̀rù ká mọ́ ṣéèkì rárá ẹ ṣeun ní ẹ̀yin èèyàn mi lórí ètò fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọ́n fún òde àríyá gbogbo ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe bóyá concert bí wọ́n ti fẹ́ ṣe concert tí wọ́n pè yín pé wọ́n fẹ́ ṣe concert mọ̀ pé láyé Nàìjíríà ń gbà yẹn wọ́n á ṣe ẹ máa lọ concert ẹ lọ sí competition ní Nàìjíríà ń gbà tó bá fẹ́ ṣe concert náà kọ́ ṣe ẹ̀ǹbẹ̀ ńlẹ̀ náà. Yeah, definitely. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe concert náà pé Kúnlé Trinity and Gospel International Juju Band pé wọ́n wà níkàlẹ̀ Juju Gospel Juju International Band pé àwọn wà nílé fún yín o 24/7 fún gbogbo àríyá tẹ́ fẹ́ ṣe táwọn èèyàn bá fẹ́ wá yín lórí Facebook báwo ni wọ́n ṣe lè rí yín. Orúkọ wa lórí Facebook ni Kúnlé Trinity Oguns. Kúnlé Trinity Oguns lórí Facebook lórí Instagram ńkọ́. Kúnlé_Trinity. Kúnlé_Trinity lórí Instagram lórí YouTube ńkọ́. Kúnlé Trinity Oguns náà ni. Kúnlé Trinity Oguns náà ni ní orí YouTube tẹ́ bá lọ sórí YouTube ẹ ti rí àwọn ayẹyẹ tí wọ́n ti lọ ẹ rí àwọn fídíòs ẹ rí níbẹ̀ láti wò lórí Instagram wọn Kúnlé Trinity Oguns lórí Facebook Kúnlé Trinity Oguns lórí Instagram Kúnlé_Trinity lórí YouTube Kúnlé Trinity òun náà ni
wọ́n ní can you play for campaign rally ẹ̀gbọ́n Yeah. wọ́n náà wọ́n lè play fún o gbogbo ọ̀nà ló gbà wọ́n anything tó bá ti gbówó yọ tówó bá tà ti dé tó bá ti jẹ́ ṣé ajé ni pé wọ́n ní àwọn wà ńbẹ̀ Táíwò Adéwálé mixer wọ́n níbẹ̀ ní Ìyá Ìbàdàn and Trinity ẹ̀kú ètò wọ́n ní I want to join the band how can I apply please I see you don't have any ladies in your band wọ́n ní why sir. Mo ní. Ẹ lóbìnrin inú báńdì yín. Mo lóbìnrin inú báńdì. Torí Kíkẹ́ ló ń fẹ́ join yín. Òun gangan lóbìnrin tí mo ní. Ó ti gbọ́ wọ́n ní Kíkẹ́ wọ́n ní wọ́n náà lóbìnrin táwọn ní o. She's my damager. Sorry. Manager. Manager ni kì í ṣe damager. Kì máa spoke. Ẹ mọ́ spark o. Fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín táwọn èèyàn bá fẹ́ pè yín níbo ni wọ́n lè gẹ́ẹ̀tì yín sí bí wọ́n fẹ́ pè yín fòde kódà kó tiẹ̀ jẹ́ wípé ti cultural táwọn wí náà ni níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹ ti láṣojú tó ń bá yín ṣojú rẹ̀ aṣojú sì gbọ́dọ̀ jábọ̀ fún àbíbọ̀ wá ní àwọn nọ́mbà tí wọ́n lè pè sí. Nọ́mbà tí ẹ lè pè wá sí ní ìlú London bíi ni òun ní òdo. Mọ̀ ń bọ̀ ẹ dákun jẹ́ kí n lè tẹ́ fáwọn èèyàn ńlé. Èje. Ẹ̀jọ. Òdo èje. Ẹ̀jọ. 078 àbí. Yeah. 00. 00. 746. 746. 889. 889. 078 007 46 889. Ó náà ni. Ìyẹn ní nọ́mbà àti bí. Ìyẹn ní nọ́mbà ti UK. Ní Nàìjíríà. Ní UK níbí yìí. Tó bá wá jẹ́ ti Nàìjíríà lè fẹ́ pè wọ́n sí. Mo ń bọ̀ mo fẹ́ tẹ̀ síta fún àwọn èèyàn wa. Ní Nàìjíríà kí ni wọ́n lè pè yín sí. Ẹ lè gẹ́tì wa lórí 080. 080. 330. 333 àbí. 330. 877. 877. 35. 35. Òní nọ́mbà tẹ́ lè pè wọ́n sí ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà tẹ́ fẹ́ gbé wọn wá sí Nàìjà pé kán wá ṣeré kí wọ́n wá kàn lù sí yín gbàdí pẹ̀lú àwọn àlùjó tó yapa yásìkì àwọn àlùjó tó kì pọ́pọ́pọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ wọn tẹ́ lè pè sí ní 080 3308 7735 òní nọ́mbà wọn tí ẹ lè pè sí àti tẹ nọ́mbà náà jáde sí orí ètò fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n fún ìnáwó tí ẹ bá fẹ́ ṣe. Ẹ má jẹ́ fìjẹ̀bú pé nọ́mbà ẹ má jẹ́ wọ́n fìjẹ̀bú pé nọ́mbà ẹ dákun ẹ ṣàánú wa ní àyín. Màá pè fún yín tá a bá parí ètò. Fún àǹfààní àwọn tó yẹ pé wọn ti ìgbóhùn yín tẹ́lẹ̀ ṣe mọ̀ pé ti kọrin lẹ́ẹ̀kan irú Kíkẹ́ Diamond nsìn kò sí ńgbà tẹ kọrin lẹ́ẹ̀kan sí ẹ tún bá mi fi orin ẹ tún bá mi fi kí àwọn ará ilé torí wọ́n ti kọrin lórí ètò tẹ́lẹ̀ ẹ tún máa kọrin fún àwọn. Èmi kò lè ṣe kémi máa yin Olúwa o bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà Trinity bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye èmi kò lè ṣe kémi máa yin Olúwa o hallelujah. Ẹ ṣé gan ni mo dúpẹ́ máa ṣí ojú òpó sílẹ̀ báyìí fún ẹ̀yin èèyàn wa nílé tẹ́ bá fẹ́ pè wọlé láti kí àlejò wa bẹ́ẹ̀ bá wojú aago wa báyìí aago méjì náà ló ti kù ṣẹ́jú méje ojú òpó wa ó ti wà ní ṣíṣí 07459 3537 3799 náà lè fi pè wọlé 07459 353799 ó ní ẹ lè fi pè wá wọlé àwa tá a wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe +44 74 59 353799 ó ní a lè fi pè wọlé sí orí ètò láti kí àlejò wa àbí bóyá yìí náà ní ìbéèrè kan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn àbẹ́yìn náà fẹ́ kí wọn ojú òpó wa ó ti wà ní ṣíṣí báyìí láti pè wọlé láti kí àlejò wa tí wọ́n wà nílé agbára tí ẹ̀ ń gbóhùn wọn lọ́wọ́lọ́wọ́ báyìí.
lẹ́wà ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ làwọn eléyìí ṣe rẹ̀ kí lẹ́sìn rí. I want to spoke to my brother. My brother knows the person is the spoken. Speak, spark on. Okay, honey speak, spoke and spark on. I want spoken to Ìbílẹ̀ radio. Ìbílẹ̀ radio ni ojú Ìbílẹ̀ rẹ̀ ti ń spark o. Mẹ́ta lọ́kọ̀, why is you is laughing? Why is you is laughing? You laugh too much. And so he's that one girl, he's married you. Come again, sir. Mi ò bóyá rẹ̀ Ẹ ká sọ ẹ̀kú iṣẹ́ o. Ó jàre Kíkẹ́ Diamond lélẹ́yìí orí ètò náà lẹ́wà àlejò wa. It's Diamond. It's Diamond, the Magastar. The Magastar of the Trinity International Singer. Owó nìyẹn o. Báwo ni o ṣe wà pa o? Adúpẹ́ o, ẹ̀kú iṣẹ́ o, owó yẹn máa rò. Ìbílẹ̀ ẹ̀kú ọ̀sán, Yábàdàn one and only Yábàdàn. Another one is a counterfeit. Bẹ́ẹ̀ni o. Ọ̀gá ṣẹ́wọ̀n Kíkẹ́ Diamond Nobu police And wa. my boss, how you doing now? Let's pocket a little bit for the people that are watching. I am here. I am here. Fóònù yẹn fẹ́ jábọ́ ní pẹ̀lú òyìnbó tẹ̀sán. I am here. Má jẹ́ fóònù ò jábọ́ o. You know, you like the mass pack. Ọ̀gá. Please don't change that channel. Gbogbo ẹ̀yin tí àwọn wà lórí Facebook, Ìbílẹ̀ Radio 1, ẹ máa wò wá 24/7 we are on. Ṣé gan ni o? Ṣé Mẹ́ta gan ni? lọ́pọ̀, we see you tomorrow. No problems. Thank Keep you. up the good job at the anniversary in advance. Thank you. Hope to see you there. All right. Ó ṣé gan ni o. Àjọlẹ̀pọ̀ ó ti gan pa mínísítà òyìnbó àgbẹ̀ ní mínísítà of Trinity. Àbí ọ̀gá. Ẹ kó ètò ẹ̀jẹ̀ kí báwọn yẹn láyé kó pè wọlé ẹ pè wọlé o. Ókè o. Àbí o, a ti ṣí ọ̀nà lẹ̀ ọ̀nà ṣí ọ̀nà là o. Ire o. Ire ga. God bless you. Orí ètò náà la wà yìí, ojú òpó wa wà ní ṣíṣí 07459353799. Òun náà ni ẹ lè fi pè wọlé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé àtẹ̀yin tí ẹ̀ ń wò wá 07459353799. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹkúnlé Trinity àwọn náà ni wọ́n ń bẹ níkàlẹ̀ tí ẹ̀ ń wò wọ́n yìí bá rí cowboy lọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ ni gangster ni àwọn náà wà lórí ètò yìí fún ẹ̀yin olólùfẹ́ wọn nínú ilé ẹ̀yin náà fẹ́ pè wọ́n ní abẹ́tí ẹ̀ ní ìbéèrè kan méjì tẹ́yin náà fẹ́ béèrè tó ti ń rú yín lójú tẹ́tẹ̀ tí ń wò wípé ìjọkíjọ ti ń bá arákùnrin àmọ́ gbọ́dọ̀ béèrè wọ́n ti ń bẹ lórí ìkàlẹ̀ báyìí fún ìbéèrè tẹ́yin náà bá fẹ́ béèrè ẹ̀yin tí bá fẹ́ pè wá láti Europe àbí Nàìjíríà abẹ́fẹ́ pè sórí WhatsApp wa +447459353799 náà ni ẹ lè pè sí. Ṣeré náà lẹ́ ń gbọ́ yìí fún àwọn ọ̀dọ́ tí wọ́n wá ń bọ̀ lẹ́yìn náà táwọn náà ti ń wò yín nísìnyí wípé Mr. Trinity rèé o táwọn náà ń bọ̀ lẹ́yìn torí pé bẹ́yìn náà ṣe wà yìí sí láwọn ọmọ kéékèèké náà lẹ́yìn táwọn náà ti ń gbé máikrófóònù àmọ̀ràn wo náà lẹ́ni fún àwọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ṣe ń dìde ni wọ́n mọ̀ rò pé báwọn kan bá ti lè ṣe tíráàkì kan jáde báyìí kí Range Rover ọ̀ tẹ̀lé ni pé àwọn bá ti jáde báyìí bóyá àwọn náà káwọn náà ti débẹ̀ ní àmọ̀ràn owó lẹ ní fún wọn láti gbà wọ́n gẹ́gẹ́ bí olórin tó ń bọ̀ lẹ́yìn. Àmọ̀ràn tí mo lè gba ìfúnà àtàwa gan fúnra wa. Láwọn tó tún jẹ́ ṣàwáwù yín náà. Òun ni sùúrù tó lọ́jọ́. Bó ṣe sọ ní Rome is not built in a day. Rome is not built in a day. Bẹ́ẹ̀ni ọwọ́ ló tún bẹ̀ ṣe. Kò sí nǹkan tí a lè fẹ́ dà tàbí tá bá ti kọ pé lágbájá máa dà tí ò ní ìdà ó kàn lè pẹ́ nǹkan tá a kàn ní láti ṣe persistency kéèyàn máa ṣe nǹkan tí òun fẹ́ràn láti máa ṣe even nígbà tí àwọn èèyàn bá tún kọ́ tán nínú kí nìyẹn kí ló ń ṣe rubbish nìyẹn as long as tó bá ti múnú ẹni yẹn dùn tó ń ṣe kó máa ṣe lọ tó bá di ọjọ́ kan Ọlọ́run adára ènìyàn lóhùn. Àmọ́
ẹlòmíì á wò pé bóyá bóun bá ti jáde tóun bá ti bẹ̀rẹ̀ orin lẹ́ẹ̀kan náà báyìí pé bóyá bẹ́ẹ̀ náà ló ṣe ń rí bẹ́ẹ̀ ṣe hàn pé tán bá lẹ́yìn tẹ̀ wọ́n wájú pé kínní bọ̀dá ló wọ dìsáínà ló kó sí kínní kan táwọn náà wọ bóyá bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí ni. bẹ́ẹ̀ kan ló ṣe rí o the rich also cry o. àwọn olówó gan sunkún. olówó gan sunkún o kò sí iṣẹ́ tó wà láyé yìí tó rọrùn àfi tí èèyàn bá fẹ́ mú nǹkan míì mọ́ béèyàn bá dẹ̀ tiẹ̀ tún mú nǹkan míì mọ́ pàápàá tó bá jọjọ́ wájú repercussion ẹ̀gbọ́n ní jẹ́ kéèyàn gbádùn. yóò dúró ń tọ̀ ń bòde. so wáyé téèyàn wá dúró di àsìkò pẹ̀lú sùúrù tó lọ́jọ́ kó máa ṣe nǹkan tó ń ṣe lọ kó dẹ̀ máa kéèké Ọlọ́run. gbogbo àdìjọ́ kan yóò dé bẹ́ẹ̀ àmọ́ tí a bá fojú inú wò ó láti ìgbà tí orin ti wà nígbà yẹn sí òde òní tá a wà yìí ǹjẹ́ orí jẹ́ bórin ṣe wà ń sìn ṣé orí bíi tàtẹ̀yìnwá ṣé a sọ wípé bóyá orin òde òní ṣó ń sún síwájú ni àbí ó ti yà kúrò ní tàtẹ̀yìnwá àbójú wo lẹ́yìn ṣe wò ó pẹ̀lú bí music ṣe rí nísìnyí. gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọmọdé orí tèmi àwọn orin tí wọ́n kọ lẹ́yìn wá nígbà yẹn náà tó bá ń sọ̀rọ̀ bóyá bíi 20 years ago 15-20 years ago irú àwọn orin yẹn evergreen orin yẹn di ìsìn a ṣe ń play majority wọn adẹ̀ ṣe ń gbọ́ adẹ̀ ṣe ń jó kò sí irúbi tá a ti kọ irú àwọn orin yẹn ọmọdé á jó arúgbó á jó ọ̀dọ́gbọ́n á jó nítorí pé kíni àwọn orin tó mú ọgbọ́n wá tó ní ìtumọ̀ àwa rí pé ayé òde ìsìn tí a wà yìí wọ́n níbi táyé bá kọjú sí èèyàn náà gbọ́dọ̀ bá wọn kọjú bẹ́ẹ̀ èèyàn bá wọn kọjú sí lóòótọ́ ni bọ̀ tí gbogbo èèyàn bá lọ nínú yẹn gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ nínú a sọ pé torí wípé wọ́n ti fẹ́ ṣe nǹkan báyìí ó di dandan káwọn náà ṣe nǹkan tó fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé orin tí à ń kọ ní ìsìn tí ó dẹ̀ mú owó jáde fún àwọn tó ń ṣe tẹ́ bá wo ìjìnlẹ̀ wọn orin yẹn dáadáa kò is nothing to write home about torí yàtọ̀ sí sáà yẹn kò encourage àwọn tó ń bọ̀ kò encourage àwọn tó wà ńbẹ̀ kò encourage àwọn tó ti kọjá lọ àbáwọn tó tiẹ̀ tún gbìyànjú báwọn tiẹ̀ ń bọ̀ ní ẹ̀yìn ìsìn. but irú àwọn orin yẹn la máa rí i pé wọ́n ń tà nítorí pé kí ni ayé yìí ó ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bí orin ìṣẹ̀lẹ̀ kan so àwa gbọ́dọ̀ sọ pé nítorí pé ayé ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àwa náà gbọ́dọ̀. káyìn náà wàá lè fẹ́ wọ́lọ̀ náà bẹ̀. lótìtọ́ tá bá ń ṣeré tá bá wojú agbo tá bá study wọn a máa fún wọn ní nǹkan tó fẹ́ but when it comes to that spirit filled song we just have to stick to that torí a mọ̀ pé kò easy náà pé kéèyàn máa kọrin ẹ̀mí especially London táwa yìí ṣàṣàlẹ̀ máa rí tó máa kọrin ẹ̀mí tó máa náwó. ẹlòmíì tó ti lọ bí iṣẹ́ látà tó ti wọn tún wá wò pé ebi tó ń gbọ́n ṣọ́ọ̀ṣì náà lẹ́tún ẹ̀kọ́ míì fáwọn òjèrè ẹnu àwọn tó tiẹ̀ ń wò yín gan ní tó máa sọ àwọn ni wọ́n tún máa sọ orin fún yín wọ́n tún máa fẹnu làlùjọ fún yín pé àlùjọ tó yẹ kẹ́ ẹ lù sí rẹ̀ níbi tó jẹ́ pé orin ti yàtọ̀ sí ti oníkálùkù ló ní style títí níbi tó ní ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá ọ̀pẹ nìfọ́lọ́hún a ṣì ń retí ìpè yín o láàrin ìṣẹ́jú méjì mẹ́ta màá yọ̀ǹda àlejò mi torí pé aago méjì òun náà ni o sì ré kọjá yìí láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta bóyá ẹ sì fẹ́ pè wọlé láti kí àlejò wa láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ojú òpó wa wà ṣíṣí 07459 353799 òun náà lè fi pè wọlé tàbí +447459353799 òun náà ni ẹ lè fi pè ẹ̀yin tẹ́ wà ní Europe láti kí àlejò wa tẹ́ bá sì fẹ́ pè wọ́n lẹ́yìn ètò bóyá ẹ̀yin náà fẹ́ béèrè kan abẹ́ fẹ́ pè wọ́n fún ayẹyẹ ìnáwó yín tí ẹ fẹ́ ṣe tí ẹ fẹ́ pè wọ́n fún pé kán wá ṣeré fún yín pẹ̀lú báǹdì wọn ní UK ní àti ní Nàìjíríà ẹ tún bá mi pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí UK tàwọn tó wà ní UK fún nọ́mbà tán lè pè sí 889 ìyẹn fáwọn tó wà ní UK even àwọn tó wà Nàìjíríà náà lè pè àwọn tó wà Nàìjíríà náà lè pè through WhatsApp ìyẹn tí wọ́n bá ti fi UK code sí which is +44 náà lè fi kún +44 yẹn bá mi fi kún kẹwàá pè já +44780 0746
889. bọ̀ àwọn míì táwọn bá fẹ́ pè tó yẹ pé bí wọ́n fẹ́ pè sí nàìjíríà direct nǹkan wọ́n fẹ́ pè nàìjíríà síra wọn. ẹ lè pè sórí 080 330 87735. ni wọ́n lè pè sí lórí Facebook yín. ẹ lè pè náà sórí Kúnlé Trinity Oguns. lórí Facebook wọn Kúnlé Trinity Oguns ẹ lè lọ fi mẹ́sẹ̀gì lẹ́ńbẹ̀ fún wọn ẹ lè lọ pè ń bẹ̀ through messenger lórí Instagram. Kúnlé_Trinity. Kúnlé_Trinity lórí YouTube yín. Kúnlé Trinity Oguns. Kúnlé Trinity Oguns lórí YouTube ẹ ra àwọn iṣẹ́ tí wọ́n ṣe tí n bá tiẹ̀ ní bóyá kẹ́ẹ̀kọ́ ni fún iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò bóyá ǹjẹ́ ẹjẹ ń gbé gbà náà ọyá ẹ bá ń kọrin fún bóyá kẹ́ẹ̀kọ́ fún iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ìbílẹ̀ rédíò ètò tó dára ní ó fẹ́ polówó ọjà ètò tó dára ní ìbílẹ̀ rédíò tó lágbára ní tó bá fẹ́ tajà ṣáàtì kan sí wa ìyẹn ní Deptford High Street nọ́mbà 89 o Deptford lawa ìyẹn nílùú London ó yá ìbílẹ̀ rédíò ètò tó dára ní iléeṣẹ́ tó bá fẹ́ ṣòwò ṣáàtì kan sí wa ìbílẹ̀ rédíò iléeṣẹ́ tó dára ní tó bá fẹ́ tajà ṣáàtì kan sí wa. ẹ ṣé mo dúpẹ́ ẹni bá ṣe mọ́ àwọn olórin nu ẹ rí i pé wọ́n mọ̀ compose láàrin ìṣẹ́jú kan ni wọ́n mọ̀ gbé wá inspiration iná ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun àlejò mi wípé a pè yín ẹ̀sìn ẹ̀dá wa lóhùn lórí ètò inú wa dùn gan ni ọlọ́wọ́n ọba tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yóò ṣe láṣẹ pé ibi tó dé kò ní dúró kò ní takú síbẹ̀ ẹ máa tẹ̀síwájú ẹ máa lọ láti pa dé ipá lágbára ohun náà wà níbàjẹ́ ọlọ́run á tún wá foyin fi ṣúgà yóò fi gbogbo ẹ̀ sí tí gbogbo yóò fi lè dùn bíi ti àwọn aṣíwájú náà táwọn náà sì kọ́ débi èrè ẹ ṣeun gan ni mo dúpẹ́ ẹ bá ń fi àsìkò yìí ẹ bá ń fi dágbére fún àwọn aráalé. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yálà àti Kúnlé Trinity ni tàbí ìgbìlẹ̀ rédíò tó bá wa dá sí ètò tòní ẹ ṣé gan o àníwára wa tí nǹkan ayọ̀ láwọn máa bára wa ṣe o gbogbo yín pátápátá la appreciate o thank you so much. wọ́n ní pé ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò tí ẹ sì pè wọlé àdúpẹ́dúpẹ́ ẹ ṣé gan ni Olúwa yóò mọ bùkún ilé àtọ̀nà gbogbo yín ẹ ṣé gan ni àdúpẹ́ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ má bínú fún wa ẹ̀bùn kékeré yìí ẹ̀rí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ ṣé gan ni pé fún yín ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìbílẹ̀ rédíò ọwọ́ wa máa rò kí o pé a pè yín ẹ sì jẹ́ wa mo nígbàgbọ́ wípé tá a bá pè yín níjọ́ míì ẹ dá wa lóhùn ẹ ṣé gan ni mo dúpẹ́ àlejò mi ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ní jẹun ẹ ṣe ẹ̀kú àìbínú ẹ rí pé ètò tòní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí a ti bẹ̀rẹ̀ níbi tí Ọlọ́run ọba tó sì ràn wá lọ́wọ́ dé ẹ ṣeun àlejò mi lágbára Ọlọ́run a máa rí yín a tún máa rí yín bá láṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ò pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ò pé ẹ ṣeun gan ni tẹ́ fi àsìkò yín sílẹ̀ láti gbọ́ wa láti wò wá lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di kò ní dè tẹ́ náwó sí lógo Ọlọ́run ọba gbogbo ẹ̀yin ìyálájẹ́ babalájà apamọ́wọ́wọ́ àtàjèrè ọjà náà ní tìyín náà yóò jẹ́ láṣẹ Èdùmàrè àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rè ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn là lólì presenter yín rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá máa ní ẹmọ́ fọmọ wọ́mọ torí bí èèyàn fọmọ wọ́mọ yóò lù kán pa torí pé èmi gangan lèmi mélòó lára mi àánú náà ni mo rí gbà torí pé ìbílẹ̀ gangan náà làwọn eléyìí á tún pàdé níjọ́ mẹ́jọ lógo Ọlọ́run pẹ̀lú àkànṣe ètò yìí pẹ̀lú ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré títí ìgbà náà àwa ò mọ lọ báyìí ànílọ̀lọ ẹja tó lọ tí ò dálé omi ànílọ̀lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò àwa náà láàmọ̀ wẹ̀yìn náà láàmọ̀ bá ní pinyìnkìn ní dààmú ní godó bẹ́ẹ̀ lẹ̀ ní yọnu láṣẹ Èdùmàrè Àjọkẹ́ Adé náà lèmi jẹ́ èmi lọ́mọ àgàn bèlè ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létí yín ọ̀bọ̀kàrẹ́ ìyẹn funfun ọkà abala mi ìjọjọ èmi lọ́mọ tápàlẹ́ ìpètò ọmọ ẹranko ya òkè mẹ́ta nílé ìgbẹ́tì èmi lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn májà àti ìkara àwájú
wájú lẹ́rú èmi lọ́mọ jẹ̀gbíjẹ̀ ká máa fi kàrà ń fọ́rí mu títí tààtù fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò yìí pẹ̀lú àlejò míì tààtù mú wá sí ojú ìwòran yín sétí ìgbọ̀yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò títí ìgbà náà ẹ dákun bẹ́ẹ̀ bá ríṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà lé èkó wa gbogbo wa lógo ọlọ́run ọba ire lójú owó rí o láṣẹ Èdùmàrè àtún pàdé ẹ dákun ẹ má bá àyàn já o bẹ́ẹ̀ bá mutí ẹ má wakọ̀ bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ má mutí ẹ jẹ́ ká ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ilé ayé ṣe kí ni ilé ayé gbẹ̀gẹ́ àtún pàdé pẹ̀lú ògo ọlọ́run ọba níjọ́ mẹ́jọ títí ìgbà náà rèé ire gbangba ire kò mọ̀ bá wa gbé ọ́ dìgbà kan náà. ó dàbọ̀. Ìbílẹ̀